ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìwòsí ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde àbùkù ọ̀gẹ̀dẹ̀ ìgbọ́dọ̀ kó yá gan aládé òun forí balẹ̀ fẹ́ nìkan ibi ń bá tẹ̀ kí n bá rí bọ̀ ẹ fọwọ́ wọ̀ mí o. ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìwòsí ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde àbùkù ọ̀gẹ̀dẹ̀ ìgbọ́dọ̀ kó yá gan aládé òun forí balẹ̀ fẹ́ nìkan ibi ń bá tẹ̀ kí n bá rí bọ̀ ẹ fọwọ́ wọ̀ mí o. bó ti jẹ́ ní jẹ́ńjẹ́ fífẹ́ ló ní kẹfẹ́ mi ibi mo dé orí mi ni yíyàn ló ní kẹ́ẹ̀yàn mi ẹ má má jẹ́ ń kábàámọ̀ kí mo wáyé fún èdùn àtọ́ mi sọ̀nà fọ́tá mi hàn mí o. bó ti jẹ́ ní jẹ́ńjẹ́ fífẹ́ ló ní kẹfẹ́ mi ibi mo dé orí mi ni yíyàn ló ní kẹ́ẹ̀yàn mi ẹ má má jẹ́ ń kábàámọ̀ kí mo wáyé fún èdùn àtọ́ mi sọ̀nà fọ́tá mi hàn mí o. ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìwòsí ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde àbùkù ọ̀gẹ̀dẹ̀ ìgbọ́dọ̀ kó yá gan aládé òun forí balẹ̀ fẹ́ nìkan ibi ń bá tẹ̀ kí n bá rí bọ̀ ẹ fọwọ́ wọ̀ mí o. ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìwòsí ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde àbùkù ọ̀gẹ̀dẹ̀ ìgbọ́dọ̀ kó yá gan aládé òun forí balẹ̀ fẹ́ nìkan ibi ń bá tẹ̀ kí n bá rí bọ̀ ẹ fọwọ́ wọ̀ mí o. ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìwòsí ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde àbùkù ọ̀gẹ̀dẹ̀ ìgbọ́dọ̀ kó yá gan aládé òun forí balẹ̀ fẹ́ nìkan ibi ń bá tẹ̀ kí n bá rí bọ̀ ẹ fọwọ́ wọ̀ mí o. ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìwòsí ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde àbùkù ọ̀gẹ̀dẹ̀ ìgbọ́dọ̀ kó yá gan aládé òun forí balẹ̀ fẹ́ nìkan ibi ń bá tẹ̀ kí n bá rí bọ̀ ẹ fọwọ́ wọ̀ mí o. ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìwò. ẹ má bínú sá mo kàn discover pé the last time ẹ pè wá ẹ introduce lady kan sí wa ẹ ní pé ó máa assist mo wò pé lady ẹ kò mọ̀ gbé wá ẹ ní ó máa ṣiṣẹ́ pẹ̀lú mi mo wò pé ṣé mo ṣẹ̀yìn ni sá mo ń ṣiṣẹ́ mi bó ṣe yẹ kí n ṣe mo ń lé iṣẹ́ kiri supplies ó ń lọ kó yé mi sá kó yé mi. Kọ́lá you see má jẹ́ kẹ́rù báyìí sórí òye tí o fi gbé ọ̀rọ̀ yẹn yé mi and if I were in your shoes gbogbo ìgbà tí àwa náà ṣe ń bá èèyàn ṣiṣẹ́ tá a bá rírun nǹkan báyìí a máa ń fi style sọ̀rọ̀ so it's normal but sórí in this case mi ò gba ọmọbìnrin yẹn láti jẹ́ kó wá dàbí threat fún ẹ mo gba lady yẹn láti assist ẹ ní purely to assist you. Let me give you some instances. Àwọn ọgbà kan wà tó jẹ́ pé a máa ní series of contracts láti lọ defend altogether tí ó jẹ́ pé coincidentally àwọn ọjọ́ tí o fẹ́ lọ ṣe àwọn defence yẹn ó máa tẹ̀léra wọn. Tí o bá lọ defend méjì you will now send her to go and defend the other two. Ṣebí àtọ̀tún àtòsí ṣebí company náà lè fẹ́ máa ṣiṣẹ́ fún. Is it not for the progress of this company? And má gbàgbé wípé
ibi tí obìnrin lè wọ̀ nígbà míì ọkùnrin ò lè wọ̀ bẹ́ẹ̀. Okay. tí ìwọ bá wá gbé iṣẹ́ dé level kan torí pé o ti ń dé level yìí pé tí wọ́n bá tún rí feminine touch iṣẹ́ yìí á tún lọ ṣé òde ṣe bí wàá kọ̀ọ̀ràn ni àbí and ìgbà tí a bá fi ọ̀tún wẹ òsì tá a fi òsì wẹ ọ̀tún ṣe bí ìyẹn lọ́wọ́ fi máa mọ́ ìyẹn ni mo ṣe gbà o and don't let me forget to tell you this mo mọ arábìnrin yẹn mo mọ capability ẹ ìwọ náà rí wá rí i pé àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ máa wà by the time tí ẹ bá jọ ń ṣiṣẹ́ papọ̀ tí cooperation tó múnádóko tó wà láàrin don't nurse any fear she's still your subordinate. O better bẹ́ẹ̀ sá. There's no problem. O better bẹ́ẹ̀ sá. Yes, sir. So thank you very much, Kola Goziwala. All right, sir. And please don't forget, report àwọn J. Thompson. Mo fẹ́ kó sẹ́lẹ̀ yín. Mami lesson, sir. Mami lesson, sir. Thank you, Kola. Thank you very much, sir. All right, then. Yes, sir. Yes, sir. Okay. Thank you, sir. Ara mi ò rírí leléyìí o. Mo rórí ológbò láti. Kọ́lá ń wo mi ni. 80% to us? This is wonderful. Kò ṣẹlẹ̀ rí. Báwo ló ṣe ṣe pé 80% to the company? In fact, you are a genius. Kọ́lá Ṣòwárì. Ṣé o ti rí nǹkan tí mò ń sọ báyìí? Ṣorí ó ní àwọn ibì kan tí ó jẹ́ pé ipa ọkùnrin máa ń mọ̀ lórí ọ̀rọ̀ contract. Tóbìnrin bá wọlé ibi tí wọ́n máa ń penetrate dé ọkùnrin ò kí ń lè débẹ̀ ńgbà mí. Ìgbà tí mo gbà láti assist ẹ ó ń rí bákan bákan. Can you see now? Àbí ò rí yàtọ̀? Ó ṣe sá, ó ṣe sá. But Dami, kí ni mode of payment eléyìí? Kí ni wọ́n máa fún wa fún mobilization? What percentage? 70%. 70%? The same percentage tí ìrẹ̀ ń gbà fún 60-40. I think this calls for celebration. Kọ́lá, mo máa fẹ́ kó tarry along with her. Kákó wo ni wo yí pé kóun kú máa lọ fún defense of all these projects. You know, because tó bá lè gbàrú ilé wa, I mean, kí wọ́n dẹ̀ máa ṣe backup lókù náà, àbí? O sámù pé lè ti yàtọ̀, àbí o mo bá ṣe ṣe tẹ́lẹ̀. 60-40. Yes, sir. Báwo nìyẹn ṣe báwo ló ṣe fi pé lè pè wá? Ẹ ṣe tá a dẹ̀ fẹ́ tó já wa la máa náwó síṣẹ́ yìí. Excuse sir, ṣe rí nígbà tá a bẹ̀rẹ̀ sí bid fún kínní sir, àwọn companies kan wọ́n ready àti gba 45, àwọn kan 50-50. For this job? Sir, it took me extra effort láti lè convince wọn pé kí wọ́n gba 60-40 sir. Iṣẹ́ ńlá ni o. Is that? Bẹ́ẹ̀ni sir. Excuse sir, iṣẹ́ yẹn ò rí bẹ́ẹ̀ rárá, honestly. Kọ́lá. Yes, sir. Thank you very much. Ṣorí ara àwọn ìgbésẹ̀ tó máa ń gbé tó máa fi ń wú mi lórí ni. You see, what does an organization requires from an employee? June tó ń ṣe yìí lọ. You are so loyal and gbogbo òun gbàṣẹ wọlé. You know, I so much appreciate you. But kí ni mode tí wọ́n fẹ́ fi sanwó and ìgbà wọn fẹ́ sanwó fún wa tí wọ́n bá fún wa ní contract? That's the most interesting part of it, sir. Sherry, moment tí wọ́n bá ti lè sign contract báyìí, sir, wọ́n máa fún wa ní mobilization fee 70%. Wow, 70%? Upfront, sir. Kí ni mo wá ń complain fún? You know, because èmi ti ẹ̀rù pé bóyá àwa la fẹ́ sanwó, you know, la fẹ́ fund ẹ̀ ni. No, tomati fún wa 70%, we are good. Thank you very much, Kola. Yes, sir. You see, ṣórí bó ṣe ń ṣe ni kó máa ṣe lọ. Má yí wa para. And I promise you, you'll be duly compensated. Thank you, sir. Thank you very much, Kola. But ìgbà yẹn náà ẹ máa ń yìn mí ni, sir. Yes, mo láti yìn ẹ́ nítorí pé
ohun tá a bá rí náà la máa gbà. As at that time 60% was our best and that was what you told me was the best. bẹ́ẹ̀ mo ti rí tó bẹ́tà báyìí. bọ́wọ́ ikú ṣe mọ́ ló ṣe fi nujú bọ́wọ́ ẹ̀ ṣe mọ́ ń gbà yẹn that means it surpass achievement yẹn so let's give out that kudos. Abi, doesn't she deserve the kudos I've been giving her? Very well, sir. Very well. Very well, sir. Thank you. Ọ̀gá, ẹ̀gbọ́n náà gan ni o. Ṣé ìdíbọn yìí kò ń gbé èmi o bí ìkan wà kájọ ṣe ní kọ́ńpù ọ̀gá yìí ṣé ìkan fẹ́ tọ́ mi sí ìjà ẹkùn wá ń ṣe lọ tá à ń tẹ̀lé tá à ń ṣe lọ tá à ń jẹ lọ ṣé ìkan wá parí ẹ̀ ó wá jáde gbàṣẹ ayọ̀ yé àdó owó ìtàn ó sára yìí mi lọ so bó ṣe ń dùn rè ó ṣe rí rè ó sára ó sèw ọ̀gá ẹ ṣe gan ni o ẹ kò sí náà ní bàjẹ́ gan lọ ẹ ṣe mọ́lẹ́ ṣe kàn mọ́lẹ́ lọ́wọ́ ẹ ṣe kàn ọ̀gá. kò yí ẹ ni ọmọ ìkókó ni kì í ṣàkópa jẹ mo ti wá system yìí ti pẹ́ 60-40 40-70 30 whatever. èmi gangan ni kú tó pa ilé iṣẹ́ yẹn. ọ̀gá o. máa ń sọ fún gbogbo yín mo máa ń sọ fún yín pé I am the Don mo wà ń control kọ́kọ́rọ́ ilé iṣẹ́ ọwọ́ mi ló wà nǹkan tí n bá ṣe ń lé iṣẹ́ yẹn ni tí n bá yí báyìí ibi tí n bá yí sí ni bá yí sósì wọn ò lè yẹ mi lọ́wọ́ ẹ̀ wò ìwọ wo Jídé tó ń wo yẹn èmi àti Jídé ti ń ṣiṣẹ́ yìí ti pẹ́ but problem tí mo kàn ní pẹ̀lú Jídé ni wípé Jídé tó bá ti róbìnrin gbogbo àná làlá ìkó obìnrin o but tó bá ti róbìnrin ó máa gbọ̀n ó máa sọsọkúsọ chọ́chọ́chọ́. àbùrù sáà ẹ sọ fún mi pé Jídé ó wà ní fíìmù yìí so ó náà kò tẹ́ ń ṣe ṣé dáhùn sọ nìyẹn o èèyàn burú gan o èèyàn níkà o inú jìn ọ̀gá Jídé yẹn ìmọ̀ Jídé close gan ni ọ̀rẹ́ mi ní company yẹn o kò já mi tán rí n dáhùn pé Jídé ló dé èlò ìsálárí ẹ̀ ó kàn fresh ni ó lọ kó tẹ́ dìbà wá ara ìmọ̀ra ọ̀nà báyọ̀ rẹ̀ ó dàrẹ̀ lọ́gà ó ṣẹ̀mí. kò wá yí ẹ ni step by step ní life ìgbà tí o sọ fún ẹ yẹn ò tí ì dé level yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ dé level tó máa sọ fún ẹ ló ṣe fi ẹ sínú system kò yẹ bọ́ tó bá fi ara balẹ̀ oh my god owó náà máa jẹ lọ. ẹjọ ẹ kì í jẹ lọ sáà ṣé ẹ kọ́ ẹ̀ta kí ẹ kọ́ mọ̀ owó ní pé báyìí bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ tó lẹ̀ ń dùn lọ yìí ọjọ́ ṣe ní 50-50 yẹn àbí 60-40 yẹn sà ṣé kò ní padà lọ bí ẹni pé ó máa fẹ́ affect company tí pé ọ̀gá máa wádìí wà wò pé àwọn ọlọ́run ṣiṣẹ́ burúkú yìí àṣírí máa wá tú wọ́n mọ̀ pé ok o ẹ lé wọn dànù àbí ọlọ́pàá wá kó wọn ẹ dẹ̀ mọ̀ pé tẹ́tẹ̀lẹ̀ result mi kò gbọ́ company yẹn ọlọ́run bá mi ṣe ni ẹ mọ̀ pé láti lé mi lára tèmi bàjẹ́ ni ẹ sà ṣé kò ní jẹ́ kò ní padà lọ nẹ́yìn sà. o ò tí ì já tán liver ò tí ì tó mo repeat ẹ say I am the Don I am in control àwọn olówó yẹn àwọn ò lọ́pọlọ owó náà ní gbogbo ọpọlọ ìbí ló wà nǹkan tá a bá gbé fọ́gà ní result ló ní ọ̀gá bó ṣe lọ rè ó bá gba bẹ́ẹ̀ ni wọ́n bí ya ẹ̀. ẹ sà kí n fọkàn balẹ̀ sà kò sí wàhálà sà ẹ ṣe kọ́ ní sà ẹ ṣe kọ́ ní sà ẹ bọ́ sà ṣé ibà wọn ní bíi soup àbí ẹlẹ́ja tí wọ́n fi àwọn bíi spaghetti sínú ẹ̀ tí wọ́n ń gé pàkó mọ́ra àwọn alápẹ̀ tí wọ́n ń wú yẹn tàbí káwọ́tì tó ta yẹ́rí àwọn kékeré yóò ti di méjì kí ni wọ́n fẹ́ ta ẹ̀ pòrú ẹ̀ kó lọ affect mi. ojú nǹkan ẹ̀ ìwọ jẹ́ kán kó àwọn ẹ̀yìn caterpillar yẹn dé. yọ ẹ̀ta wọ́n tún kọ́ àwọn ọmọ yẹn bọ̀. ọ̀gá wáyé mi jẹ́ wọ́n jẹ́ pé mi fẹ́ láìka obìnrin náà ni wọ́n dàbí Jídé Jídé wá ń gbọ̀ láti obìnrin ni. ó láìka obìnrin lóòótọ́ ṣé èèyàn kọ́ wà nù wá tí ó láìka obìnrin. ọ̀gá o jẹ́ kí n wo ibi tán dé. ọ̀gá o jẹ́ kí n wo ibi tán dé. ṣùgbọ́n tí náà lè bá jẹun ọ̀gá mi ga ni. hello.
ẹ̀sà ẹ̀ sọ̀rọ̀ ni ẹ̀sà èmi rò pé àsìkò kí yàpọ̀ toríkodò ká má sọ̀rọ̀ kọ́ ni àwọn sísá o mo rò pé àsìkò tàwa yìí ó yẹ kátà work fast ni because táwa ṣọ́ra sà wọ́n mẹ́rin kí omi tẹ̀yìn ògbélé nu o mo ti wà yí yẹ sà mi ara mi ò balẹ̀ ara mi kàn gbọ́n ni. wàhálà ti wà wàhálà gidi ti wà báyìí ló ti ṣẹlẹ̀ wàhálà ńlá ló wà wàhálà gidi gangan ló dé ọ̀gá pè mí sìn ó dẹ̀ ń béèrè àwọn béèrè kan lọ́wọ́ mi tó jẹ́ pé kí n máa mọ̀ pé àwọn owó kan yẹ kó ti wọlé sákàtì kọ́ńpìnì tí ò wọlé ọ̀gá ní kó máa yé mi pé ó dẹ̀ ti pẹ́ tí lóko bẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ gbogbo bó ṣe ń bi mí lédè táwọn nǹkan mi ìtọ́tún bi mí tí mi gbọ́dọ̀ máa fẹ́nu sọ àyà mi ń já ẹ̀rù gbà mí o mo kàn ń gbọ́ ní mi ìdáwọn olómi lè sọ ọkọ tó gbé mi kọ́ ti fẹ́ sọ o ó dàbí pé iṣẹ́ tí ọmọ dámẹ́lá yẹn ṣe kó ló jẹ́ kó ga mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ó dẹ̀ pé lówó kún ojú ọ̀gá o. ẹ sà ṣe ẹgbẹ́ báyìí sà àti kò falẹ̀ ifá ti ń ṣe sà ifá ti ń ṣe ẹ sà kílẹ̀ máa ṣe báyìí sà. ó bọ̀ ẹ̀ máa ráàpù jàre àníkò tó wálẹ̀ wà láti wà ńlẹ̀ serious wàlá ló wálẹ̀ yìí wàlá gidi. ẹ sà mo tún nàìjíríà fún sà nàìjíríà fún bí àtàwọn lè ṣe báyìí ó lè work. mo rò pé Yorùbá bọ̀ wọ́n ní pé ẹni tó fẹ́ ká jẹun yó wíyàn bẹ́ẹ̀ tábà yọ̀wé kò láwọ̀ ẹ̀ṣẹ̀ ò sí bẹ́ẹ̀ àbí kí ni mo sọ ló yẹn sọ. kí ni ìtumọ̀ yẹn. ọ̀gá gbé sọ́nù rí yín o ẹ̀wọ̀n kó ráàpù sọ́ni nǹkan tó mì ní pé ẹni tí ò bá ní jẹ́ ká jẹun yó èèyàn máa ń yọwọ́ ẹ̀ láwọ̀ ni. yes inú bèbí yẹn sì ń ká ó lọ sá kó lọ sinmi káyọ̀ ṣe ti wá kó lọ sinmi. ọ̀gá ẹ má ṣe mẹ́mẹ́mẹ́ má fọwọ́ ra rí àní kí la fẹ́ ṣe anytime. ẹ sà kí ni time ti ń lọ sà ẹ wò ẹ ṣàánú mi ọ kí mi ní fẹ́ lọ sà ní time ta wà yìí ní tẹ́kí old motor number fẹ́ pàwọ́ jáde báyìí sà ẹ jọ sà. you guys ẹ má ṣe ẹ jẹ́ kí n handle ẹ̀ máa yanjú ẹ̀. báwo lè ṣe fẹ́ handle ẹ̀. tóun ò bá mọ̀ mí ìwọ mọ̀ mí now I am the don ẹ jẹ́ kí n handle ẹ̀. lùkàrí tètè mọ̀ bóyá lè yà káyọ̀ tètè mọ̀ alámọ̀ sà. àṣe gbogbo igi kọ́ ló ṣe fẹ̀yìntì ọ̀dájú láyé. Dami. Kọ́lá. ṣé iṣẹ́ iná ló ṣe wà. níbo ni mo wà mo láti parí iṣẹ́ yìí. so ibi tí mo fi ẹ́ sígbà tí mo ń lọ fún lunch ibẹ̀ náà ló ṣe wà kó o tẹ̀lé mi o ní àfi tó bá parí iṣẹ́ yìí ṣó fẹ́ para ẹ ni ìwọ làwọn òyìnbó ń pè ní workaholic. listen ẹ̀mí iṣẹ́ ó gùn jẹ́ méèyàn lọ ok iṣẹ́ tí èèyàn ò bá parí lẹ́ni ó di dandan kó parí ẹ̀ lọ́la. enjoy ara ẹ mẹ́. ṣàjẹ́ kí n parí iṣẹ́ ti tèmi. fúnra ẹ ní time ṣiṣẹ́ lásìkò iṣẹ́ ṣeré lásìkò eré ìyẹn ni wọ́n sọ ọ̀pára ẹ. mo ti gbọ́ ẹ mo ò kí ń láì kí n máa ní leftover iṣẹ́ kí wọ́n délé kí wọ́n máa ronú iṣẹ́ kan no mo láti parí ẹ̀ lọ fake tó máa lọ. anyway nǹkan tèmi bẹ́ẹ̀ get ni nígbà tí mo lọ fún lunch. thanks thanks so much. owó kò láìpẹ́. okay o ṣe. meanwhile iṣẹ́ àwọn accent supplies yẹn ṣé o ti parí ẹ̀. ṣó tán sí tọ́kì mo tẹ̀lé lọ sí lunch bó ṣe máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́wọ́ mi ni mo ti parí ẹ̀. ok forward ẹ̀ sórí system mi jẹ́ kí n rí. mo ti gbọ́ máa send ẹ̀. alright then. okay thanks for the food. bó ti jẹ́ ní jẹ́ńjẹ́ fífẹ́ ló ní kẹfẹ́ mi ibi mo dé orí mi ni yíyàn ló ní kẹ́ẹ̀yàn mi ẹ má má jẹ́ ń kábàámọ̀ kí mo wáyé fún èdùn àtọ́ mi sọ̀nà fọ́tá mi hàn mí o bó ti jẹ́ ní jẹ́ńjẹ́ fífẹ́ ló ní kẹfẹ́ mi ibi mo dé orí mi ni yíyàn ló ní kẹ́ẹ̀yàn mi ẹ má má jẹ́ ń kábàámọ̀ kí mo wáyé fún èdùn àtọ́ mi sọ̀nà fọ́tá mi hàn mí o. ṣé o rí po fún ni. ẹni bá dúpẹ́ orí àná dandan ni kó gbà mí sí àti pé ẹni tó bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni so mo ní láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an pé ó ṣe wà náà. no kí ni nǹkan tí mo ti ṣe. no that's just a small package but mind you the next one tí máa ṣe èmi ìwọ lájọ máa lọ jẹun yẹn. mo ti gbọ́ ẹ. alájọ máa lọ jẹun yẹn ni. not that pé mo máa gbé abẹ lọ́fíìsì this time around. ó
mo ti gbọ́. That's all right. Báwo weekend ẹ? A dúpẹ́ weekend mi wà. Ọkọ ẹ ńkọ́? Àwọn náà wà ń bẹ̀ o. Ṣé o bá jà o? Àtọ́ làlejò. Please, má bàjá. That's all right. Bye, dear. All right. Bye. Sweetheart. Ta ló score? Rashidi Ekin. Ó fi mí lẹ́jẹ̀rọ máa dé nìyẹn. Ṣé bínú ni? Bínú bá wo mọ nǹkan tí wọ́n ń gbà náà, ṣé o mọ nǹkan tó ń jẹ́ football tí ẹni ó kàn jálù ń bì kan ló ń bẹ̀rẹ̀ ẹni tó score. Ẹ má bínú o. Ó yẹ kó jẹ́rẹ́. Ìwọ o tún skọ́ọ̀tì tó dẹ̀ ń gbá bọ̀ bí ìyàwó tó kàn jókòó tó ń rojọ́ lórí fóònù yìí. Ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́, ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìwọ̀sí. Orí bí kí n lè rí mú tì. Ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́, ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde àbùkù. Ọ̀gẹ̀dẹ̀ ìbọ̀dọ̀ bóyá. Dami, akolo ma daddy ẹgbẹ́. Jebum blues. My dear. Ta ló wá ń bá sọ̀rọ̀ lórí fóònù láti ẹ̀kan tó fi mí sílẹ̀ ní kitchen? Sọ̀rọ̀. Oh, àwọn business partners mi ni. À ń discuss business kan ni. Business partner. Láti ẹ̀kan tó fi mí sílẹ̀ ní kitchen. Mo ti sọ fún mi. Tẹ́ bá ti wà pẹ̀lú mi nílé, ẹ má máa fi mí sílẹ̀ nínú ilé ẹni àwọ̀ fi mí sílẹ̀ nínú kitchen. Tẹ́ bá ti wà lọ́fíìsì ẹ wà pẹ̀lú wọn ni. Tẹ́ bá ti wà pẹ̀lú mi nílé ẹ ti wà pẹ̀lú mi nílé nìyẹn. Or ẹ fẹ́ kí n máa wá síbí ní weekend morning. Anyway, oúnjẹ yín ti ready. Oúnjẹ nǹkan kan ló má ta. Lọ set dining. Wọ́n wà pẹ̀lú ẹ̀. O ní jẹun. Ìyàwó lé gangan ò ṣètò ẹ̀. Dami. Ọlọ́run tóbi lọ́ba o. Kó sọ pé ìmọ̀ àti ẹ. Mo mọ̀ pé mama wonder àbí. Yes. Ó ń wò pé ṣé possible ká bára wa ní irú mood báyìí. Well, ó mọ̀ pé naturally nǹkan tọ́lọ́run bàbá ti ṣe tó bá ti parí ẹ̀ ó máa ń dàbí dán ni. Though èmi náà ò expect but everything kan ṣá happen ṣá as designed by God. My dear, I love you. Dem máa wo ṣorí relationship tó start àwa méjèèjì máa gain bẹ́ẹ̀ gan-an. I mean, I'm a benefit. Tí bá sọ pé. Dami. Yes. Ó ṣì wá ń di òun yarun ni. Ó funny. Ṣòbó easy ni. O mọ bí o ṣe gbogbo ara báyìí ló ń ronú. O ti wá ń jẹ́ kí n ṣe dáadáa. Tó yẹ kó sọ pé Dami o, ọmọ ni ẹ o. Nígbà tó jẹ́ pé bí mo ṣe ń wo gan-an, ó dàbí pé ká tún padà ní ká ṣe replay. Ó padà tì. Ó mọ ìpọ́kùnrin ládàá. Mo ti gbọ́ ẹ. Má jẹ́ ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣoríṣẹ́ tí a wà lórí ẹ̀ last yìí. Now, bá ṣe máa ń ṣe originally rẹ̀. Tí o mọ̀ pé táwọn agents táwọn bá ti yọ 20% tiwọn, 80% tó kù òun ni a máa present. But now, ṣé wá rí 80% ti company yẹn, báwa àtàwọn boys ṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé àwa máa present 40 fọ́gà. So 40 tó kù òun làwọn boys ṣe ṣàmọ̀ pé ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó gbọ́dọ̀ láwọ́ epo.
now the same thing ni mo fẹ́ kó ṣẹlẹ̀ ń sìn lórí iṣẹ́ ilé tíṣà yẹn bá ṣe wọlé ká yọ 40 fọ́gà ká dẹ̀ mú 40 tó kù. why. yeah so sórí 40 tó kù yẹn kò lọ sí gọ́tà o láàrin èmi àwọn boys àti wọ àwa mọ̀ bá àwọn tó bá ṣiṣẹ́ déédéé náà. Kọ́lá. yeah. Kọ́lá ẹ̀dá kí ló fẹ́ kí mi ṣe sí báyìí sí. now nǹkan tẹ́mi wá fẹ́ kí wọ́n ṣe rèé sórí gbogbo bá ṣe tó yìí tó bá work out as in tí mùlá yẹn bá ṣe continue ọwọ́ ẹ̀ ló wà o because ó ní nǹkan tọ́gà pé ẹ̀ wá ṣe ní company. now sórí tèmi bá ṣe ń ṣe presentation mi fọ́gà nǹkan tí kò kàn máa ṣe ni pé máa tẹ̀lé mi nǹkan tí n bá ti ń sọ ni kí wọ́n náà máa sọ èyí tèmi bá ti dé kí wọ́n náà dé èyí tí bá ti tú kó tú kó máa ṣe kí ni lẹ́gò kò yẹ. ó dáa o mo ti gbọ́ kí ni mo fẹ́ ṣe sí i your wish is my command because bá ti fẹ́ ni màá bẹ́ẹ̀ fẹ́. That's my baby. o mọ̀ pé ọmọ tó bá ṣiṣẹ́ déédéé òun náà láti ṣe kí ni òun láti láwọ̀ ẹ̀ pọ̀ my dear dress up káàdì tètè padà sọ́fíìsì. Tájọ̀. ó mọ̀ pé mò ń ro nǹkan kan. kí ni yẹ. mo ń wò pé friendship wa yìí ó yẹ ká take it to the next level. yeah ó yẹ ká tún wà more intimate as in ká tún wà fúnra wa jù báyìí lọ ó lè má yé ẹ. what I'm saying is mo fẹ́ ká start a relationship fẹ́ máa fẹ́. nísù ó pè mo kàn ń wẹ̀ láti nǹkan ó ṣàkóso ń sọ ń jábọ̀. oh I see ṣé tó yẹ pé ó ti ń lọ́njẹ fún mi àtijọ́ ń jáde ó ti ń gbóúnjẹ wá fún mi lọ́fíìsì ní ìgbọ́wọ́ mi kí ló pé fashion àbí. mo láìkẹ́ gangan ni mo fẹ́ máa fẹ́ ni mo ń sọ. sorry I'm a married woman. ó mọ nǹkan mo understand. yeah you're married. má gbàgbé pé ìyàwó tèmi náà lè máa sin country. I am married too. ìyẹn gangan ló make relationship wa ló máa make it solid. excuse me mo tẹ̀ jókòó mo dẹ̀ ń bẹ̀rẹ̀ rojọ́ ṣì idiot. Dámilọ́lá. o dẹ̀ fi mílẹ̀ lọ́wọ́. Dámilọ́lá ṣé mi ò wọ́ ọ̀sẹ̀ tó lè fẹ́ ni. excuse me tó bá tún bá mi sọ rubbish gbogbo oúnjẹ yìí máa dàlú ẹ lórí ni. Adam, come. Yeah. Nice one. Àwọn àgbàlagbà máa ń sọ nǹkan kan. Wọ́n ní pé kárí ẹni rere fẹ̀yìn lẹ̀ fún. Ó dázo mi. Ó mì wípé èèyàn tí èèyàn lè fẹ̀yìn lẹ̀ fún ni ẹ. Please sit down. Má ṣàlàyé ẹ̀ fún ẹ. Sori. Ó mọ nǹkan tí art tó fún mi tó mean. Nǹkan tó mean sí mi ni wípé you are somebody tí ó tó rán lọ síta tó ní bójú iléeṣẹ́ wa jẹ́. Because most times tó bá rán àwọn obìnrin lọ síta ó bá di pé kó máa fẹ́ client kó máa fi yẹn affect iléeṣẹ́. But mo ti wá rí pé you are not that type. My darling, kudos to you. How do I say para bẹ́ẹ̀ yẹn? Ó burú o. Jọ mi ò like wèrè yẹ o má bàbá mi máa ṣe mọ́ please. Ẹjọ ọmọ tó ń jẹ ìdáná. Yeah. Kí ni bí wa? 1,200 naira sir. 1,200. Kí la jẹ? Àwọn kó tó wá kí n lẹ́ẹ̀kan yẹn sàtẹ́ni kí n fún lóúnjẹ. You drink sir. All right. 1,200 àbí? Bẹ́ẹ̀ni sir. All right. Ṣé mo mú bọ́lẹ̀ ní mọ́tò yẹn ṣọ lẹ́sìn? Kẹ̀ ń bọ́ sílẹ̀ sir.
Take this. Go for any change. Yeah, Flecky. Yeah. Sure. Oh, okay. Bọ̀bọ̀rẹ́ mi, ṣé bí ẹ̀wọ̀n ṣe máa ń pẹ́ wọlé náà ni? At all. Pẹ́ wọlé báwo. In fact, èmi gan ti wà trouble látàárọ̀. Because mo rí pé time ti lọ náà ni. Mo ti pè fóònù ẹ̀ títí kò connect. Ta ni ẹ? Darling. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Ẹ kú ilé o. How you doing now? Kí ló dé? Ẹ má bínú, traffic ni. O ti pẹ́ jù, káyà mi sókè. Mo tún wá pè fóònù ẹ̀ títí yẹn ò tún lọ. Mú ìdẹ́pá o, network ló máa jẹ́. Ẹ kì í sáré báyìí sùn jẹ. Ìyá ọkọ mi. Ń bọ̀. Èmi máa ti bọ́ sí kitchen máa ti tọ́jú ara mi. That's why I love you. Thank you, But dear, mi ò ní lè jẹ kankan. Kí ló dé? Mo ti wọ okay and moreover, o ní pé kí ẹ jẹ late night food. Are you sure for okay? Mo ti wọ okay. Mo ti wọ okay. Ìyá ọkọ mi. Bọ̀ ẹ pẹ́ o. Ìgbà lẹ́yìn dé. No, like 30 minutes ago, ṣá. Ṣé ti wọ okay ṣá? Tí mo ti ní gist fún yín lóríṣiríṣi. Enough. Ẹ jẹ́ ká lọ sọ gbogbo gist. Ẹ ṣe jẹ. Ó kàn lè bá mi ṣe tíì díẹ̀, okay? Okay, love. Ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́, ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìwọ̀sí, ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́, ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde àbùkù. Ọ̀gẹ̀dẹ̀ ìgbọ́dọ̀ kó yá gan, aládé òun forí balẹ̀ fẹ́ nìkan. Ibi ń bá tẹ̀ kí n bá rí bọ̀, ẹ fọwọ́ wọ mi o. Ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́, ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìwọ̀sí, ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbànújẹ́, ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde àbùkù. Ọ̀gẹ̀dẹ̀ ìgbọ́dọ̀ kó yá gan, aládé òun forí balẹ̀ fẹ́ nìkan. Ibi ń bá tẹ̀ kí n bá rí bọ̀, ẹ fọwọ́ wọ mi o. Wọ́n fún sílẹ̀ báyìí, wọ́n trouble ìwọ́ ló dẹ̀ ti sùn yìí. Èmi abẹ́ pa o. Oh, sorry ja, mo ti ṣí text ẹ̀. I enjoyed the time spent with you. Did you enjoy the meal? I'm going to see you tomorrow.
text message kan wọ orí fóònù ẹ lánàá ṣé o ti kà? Èmi ò kà o because mo ti late fi ṣe mi ìdẹ̀ráyè text message kankan máa kà. No, ó dà pé urgent ó dẹ̀ important kan. Try kó kà. Okay. Sweetheart. Wrong message, wrong information. Bí a phone mi lọ fẹ́ send ẹ̀ sí o tó fi bọ́ sọ́dọ̀ mi. Àmọ́ over gan mo ti pe number ẹ̀ switch off ló sọ. So kò ń ṣe mi ni mo ní phone. Darling. Yes dear. Darling. Yes dear. Darling. Mo ń dẹ lóhùn now. You know I love and trust you so much. Mama. Please don't get me hurt. I will not. Trust me. Just be careful. That's a bomb. Shouldn't be no need. No, that's all. So it's wrong information. Which of is there? Take care there. Mo ti gbọ́. Bye-bye. Mo ti sọ fún ẹ, look, mo máa lọ sí Ìbàdàn. Tí bá kúrò ní Ìbàdàn, mo máa lọ lórin. Iṣẹ́ kan wà tá à ń lé ní lórin. Tí bá ti kúrò ńbẹ̀, mo máa gba ọ̀dọ̀ ẹ. Má worry sẹ́. Listen. Hello. Ìwọ ni kò gbọ́ tèmi. Tí mo bá ti kúrò ní Ìbàdàn, màá gbọ́dọ̀ ẹ. Ó mọ nǹkan, jẹ́ kí n pè ẹ́ later. I'll call you back. Ó ṣe dẹ̀. Of course you call her back. Mo mọ̀ pé ó ní sọ̀rọ̀ mo ti ń bá ti dé bíbá. Anyways, èmi ò bá yẹn wá. Jọ, kí ni query tán fún mi yẹn? Kí ló wà fún? Ṣé òun sùn ni? Àbí báwo àbóhun tó ń gbé ni? You tell me. Ó wà nínú company, yóò dẹ̀ fún mi ní query. For what? Kí ló máa ń ṣe ẹná tó jẹ́ pé tí ẹ̀jẹ̀ bá ti ń rú báyìí, ó máa ṣe é bí kò dá lérú kò dọ̀nà rú ni. Wọ́n fún ẹ ní query. So what? Mo ń sọ fún ẹ pé ilé iṣẹ́ yìí ọwọ́ mi ló wà. Mo máa tí ìnà ẹ̀ bó bá ṣe wù mí ni. Bó ṣe ń ṣe yìí kò ń ṣe girigiri náà fi ń ṣe. Slow and steady. We'll get there. Tí n bá sọ pé I am in control, mo mean I am still in control. Ọmọ dán ló ń bẹ sọ̀rọ̀ náà. Stop deceiving yourself. You are still in control. Yeah, you are in control. You are in control of Damilola. Am I right? Àtìgbà tí ọmọ yẹn ti dé, Kọ́lá ni ò ti get ara ẹ̀ mọ́. Ó rò bí àmì òkèrè gbogbo nǹkan tó ń lọ. Mo máa ń rí àdàbà ẹ̀ ń pògèdè bí ẹni pé ẹyẹlé mi ò gbọ́. Ẹyẹlé mi gbọ́, títìrì ló ń tiri. Ìwọ, mo kàn ń wò ẹ̀ ní ò torí òṣùwọ̀n ẹ̀ ò tí kún. Tí òṣùwọ̀n ẹ̀ bá kún, wà á tẹ́. Kó má dẹ̀ wá jẹ́ pé query tán fún mi yìí ni òṣùwọ̀n ẹ̀ fi máa kú. Èmi ò ní ẹjọ́ bẹ́ẹ̀ rọ o. Just do something about this query. Health! Kọ́lá! Health! Wọ́n á mọ nǹkan tí èmi àti ẹ̀ ṣe tí ilé fi jóná. Máa ní sùúrù fún ẹ̀mí ara ẹ̀. Kó má la hypertension. I'll do something about it. I'm still in control now. Grass cutter tí I need mo ti wá ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa. Benza. Èmi náà ti wá ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa. Mo dẹ̀ ti wo irú òun tí rí pé ó lè ṣiṣẹ́ yẹn dáadáa pé bàbá best grass cutter tó wà òkè jù láyé. Òun ni eléyìí. Benza. Grass cutter. Benza. Grass cutter. Tí wọ́n máa bá wa gé gbogbo àwọn flower tí ó bá ti kún nǹkan kan. Oh my God. Portable. Yes sir. Grass cutter. Bẹ́ẹ̀ni. Sori wọ fúnra ẹ gan ọ̀yà náà ni ẹ. Grass cutter tó sọ yẹn náà ni ẹ. Ṣé o gbé grass cutter ọ̀yà ló ń jẹ́ bẹ́ẹ̀ ni? Ọ̀yà. No. Ìgbà míì wọ́n ń túmọ̀ òyìnbó bọ́n bá ṣe sọ ọ́ ò lè túmọ̀ ẹ̀ ní Yorùbá bẹ́ẹ̀. Ọ̀yà ló jẹ́ grass cutter. Mo dẹ̀ máa ń ka newspaper o. Ẹni tó ń gé koríko ni wọ́n sọ di grass cutter. No, gardener nìyẹn. Òun ni. Yeah. Okay sir. It's okay. Hello. Fine sir. Kí lorúkọ tí? Orúkọ tèmi ni Mukaila ọmọ ní Yomidi Àdìgún mẹ́rin tó pọ̀ tí ń jẹ́ Káyà. Bẹ́ẹ̀ni.
níran tiwọn. Are you okay? Very complete. àwọn náà ń pè ní ọmọ apákó fẹ́ ṣe jẹ àwọn bàbá ńlá tí wọn oko náà ro wọn gbàgbàrò oko láti ilé Ifẹ̀ wọn gbàgbàrò débi tán wà nísìn wọn lè ṣàlàyé fún ọkàn lè mọ so ṣe wọn gbàgbàrò ní tiwọn òun wá upgrade òun wá dẹni tó ń kọ́ ti grass kiri. ọ̀gá bẹ́ẹ̀ sì ń wo mi sá yìí ń kọ́ ti nonsense. What is that? bẹ́ẹ̀ni. ẹ rí tí mo wà olùbẹ́àlùbọ́ sí ilé iṣẹ́ ìlú mi yọ yìí báyìí tẹ bá gbà mí yóò fi tiyín o. bẹ́ẹ̀ni ìran ni. tí bá kọ́ jẹ̀kun yẹn gbádùn mi gan yín sáìsì yín gan yẹn. iyọ̀ kì í ra iyọ̀ kì í ra lọ́bẹ̀ iyọ̀ dúdú. ọ̀gá ẹ má jẹ́ kó sọ̀rọ̀ mi. Portable. Yes sir. Kí ló ti máa ní kó lọ mú yàn wá tó máa lọ sáró lọ mú yàn wá fún mi? Wá àti ọ̀pá àwọn èèyàn bíi tí ló fẹ́ kó sínú ọgbà yìí. Ṣó fẹ́ sọ bí dọ́gba wèrè ni? Èwo ni ingrat nonsense? Ingrat nonsense. Ṣáìsì yín bí ẹ̀wù. What is all that? Èdè ìlú wọn ni. ọ̀gá ẹ má bínú tọrọ lọ mo ti wà yìí ẹ tẹ́sì mi o. iyọ̀ kì í yin rẹ̀ lọ́bẹ̀ mo sọ fún ẹ pé iyọ̀ kì í yin rẹ̀ lọ́bẹ̀ èmi máa jẹ́ kọ́ ọmọ ìwé èèyàn tó jẹ́ oníwọ̀n wọn ni ẹni má kó bá mi ọ̀gá mi ò bá lọ́sẹ̀. ìgbà tí wọ́n kọ́ fún wọn tó ń parẹ́ nǹkan. ṣé bẹ́ẹ̀ bá wọn bínú oníwọ̀n farabalẹ̀ so ọ̀gá so bó ṣáà ṣe jẹ ni èèyàn lẹ rí. ó ti tó jèrè ẹjọ ẹ jẹ́ kí n gbá kàn mí jọ. Hello. Hello. ẹ má bọ́dà láti béèrè ẹni tó ń sọ̀rọ̀ torí mi ò ní reveal identity mi fún mi. mo ń wò náà pé ẹni tí ó ń sọ̀rọ̀ yìí ò ń ṣe ni mímọ̀ kí ni mo lè ṣe fún yín. mo kàn fẹ́ kẹ́ bá mi wọ́n níyàwó yín alágbèrè pé kó fi ọkọ mi lọ́rùn sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ á kàn dín nínú iyọ̀ tí ó bá dẹ̀ ṣẹlẹ̀ tán ó máa kàn yín o because tí wọ́n bá fa gbùrù àfagbó ẹ bá mi wọ́n lẹ̀ kẹ́ bá mi pè é níbi tí ó ti ń gbọ́ kẹ́ tẹ̀ létí dáadáa tó bá fẹ́ ṣe àgbèrè ẹ̀ kó rìn síwájú kó má ṣe wá sọ́dọ̀ ọkọ tèmi o. Okay. Hello. Ó dàbọ̀. Hello. bóyá network. ọ̀rọ̀ bẹ́ẹ̀ rá sí mi. sínú ibà ò ní wọn. nẹ́tíwọ̀kì wọn ọ̀dà níjà rẹ̀ rà sí mi. ọkùnrin ẹ̀ dàrú. tí ó tán. ṣe sùúrù. kò gbé. àwọn ilé bóyá ti bí sí. wọ́n ti sọ nǹkan fẹ́ sọ. píntì fọ́gá mi báyìí. so ọ̀gá ní ti. It's okay. Portable. jọ jẹ́ kí ó máa lọ náà. ọ̀gá sẹ́yìn mi ti rò pé mo ti wà yìí. bàfẹ́ mo ní kẹ́ mi ò. máa lọ ní wọ́n lọ jáde ọ̀gbẹ́ kó pàdé kó pèsè lẹ́tà ọ̀gbẹ́ tó ṣe má dàbàrà àdúró ṣé wọ́n ní ibi tí wọ́n ń jẹ́ tà nílé idiot nonsense foolish bastard baboon bombastic animal wọn kọ́ ọ̀gá mi sàn náà gírì oníwọ̀n ọ̀gá jáde. sọ́jà. ó sáré jẹ́jẹ́ lórúkọ tá à ń pàjẹ́ ọ̀fìn jẹ́jẹ́ sáré lórúkọ tá à ń kọ́ ọ̀ya mi ọ̀tọ̀. arákùnrin ẹnu kí ló tún sí wa. bàbá ó yí gan ni kò lọ. kí ló lọ wo jẹ́ ń sọ fún ẹ èèyàn kì í wo odò kó sọ pé òun tún pàdé ó tún mọ́ o ó jẹ́ ni ó sì lára pátápẹ́ àti pé bó ṣe ń jẹ́ tó ń mú ó sì máa kíni ilé òun ni ó sì máa mú ilé o ti gbọ́. mo ti gbọ́. dọkùnrin ni o mò ń bọ̀. báwo ni ìjọba wa ṣe wá sọ gbogbo ọ̀rọ̀ epo ní jàkàjàkà báyìí ìyá nǹkan tó máa sọ nígbà yìí sí pé àfikún fi owó kó epo yìí rubbish. Bá.
ẹ rà sà. ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́ sà. ọ̀gá kó má jẹ àbọ̀wọlé sà ẹ ní pákéjì. kó má jẹ àbọ̀wọlé o ẹ ní pákéjì lọ́wọ́. kí ló ń rùn báyìí. bí kí ni yẹn sà. gbígbà tẹran bá ti bu bí ò bo ẹyin tí nǹkan bá ti bu àbí nǹkan kan. èmi ò mọ yẹn sà. jó oṣó ni. ìṣó. irọ́ tó ṣẹlẹ̀ ni pé ẹ wà ní àṣelànà mo wá jẹ bí mo ṣe rí nígbà tó máa fi wá di àárọ̀ yìí mo wá rí pé mo ti ń pọ́ọ̀jì gbogbo bẹ́ẹ̀ ṣe ń jáde lọ láàárọ̀ yẹn mo ń pọ́ọ̀jì ni so kẹ́rẹ̀ tó dé mo ti pọ́ọ̀jì gan so ó ti wá dìbẹ̀ jẹ̀dí aláta. sorry sir. it's okay. o lọ wá Isaac kó fi wẹ̀ o gbọ́. Isaac okay sir. sorry sir. ìyàwó mi ló fi ránṣẹ́. irọ́ ọ̀ràn yàn wà ẹni yẹn kàn dúró sẹ́nu ọ̀nà ni ó dẹ̀ kàn gate mo dẹ̀ yọjú ó dẹ̀ sọ pé táwọn ọ̀gá ìbàdí gbé fún wọn ó tán ó dẹ̀ lọ. ọkùnrin lẹni àbóbìnrin. ọkùnrin ni wọn ọkùnrin a very handsome man like this tó jẹ́ wípé ọkùnrin yẹn wọ́n dúró nílẹ̀ dáadáa tá bá ní ọmọ ọkùnrin wọ́n dúró dáadáa gbígbà wọn wọ́n bá fẹ́ ju tí ń lọ but ọkùnrin ni wọ́n tọ́ ọkùnrin ni wọ́n wà okay very handsome man like this tó jẹ́ pé kódà ìjà gbọ́dọ̀ wáyé àgbo ni wọ́n á máa kàn gidi ni o. but báwo ló ṣe. nígbà ṣèṣì. ọkùnrin ló mú wa. bẹ́ẹ̀ ni ọkùnrin ni wọ́n mo rí dáadáa kódà wọ́n wọ̀ mí lójú gẹ́gẹ́ bí ọmọkùnrin. ó tó gbà wo tó ti wá ń sìn. ó ti tó bí 3 hours kí ló ṣẹlẹ̀. o lè dẹ́ni yẹn mọ̀ àbí. mi lè mọ wọn ẹ mọ̀ mi ò wo wọn fín mi ò tẹ èrò pé bí àmọ́ tó sì máa bá wọn ní nǹkan kan ṣe papọ̀ padà. ṣé o sì sà. you are very stupid. yes sir. ẹ sà. kí ni pé ló ní ṣe. yàrá ọ̀gá rẹ̀ ṣe ń la ẹsẹ̀kẹsẹ̀ láyé sákẹ́ta. ní sí òòṣà ọ̀dọ́ ẹ̀ fún rọ́bìṣì ni ẹni tó mú lẹ́tà yẹn náà tó mú wa èmi ló máa pa wọ́n bá ọ lọ́run. ṣo oní ohun pé mi ìbọn fọlọ àbí mo ń fẹ́ fún lásán ọyá. ta ló láṣọ ẹ. aṣọ mi ni. aṣọ ẹ ní àbí. aṣọ mi ni. aṣọ ẹ ní níbo láṣọ ẹ wà látọjọ́ ẹ. No, you no fit pay 100 na 110 you fit see am for here. Na so we dey sell am na better things we dey sell for here original. Na 100 I go pay. I no fit pay for that price kind. Mama. I no fit pay that kind price. The price you are giving me is too much. I can't pay it. O ní àrùn Yorùbá people ẹ máa ní àrùn. I beg. You like this one? This one dey okay. I see it. This one na 140 last. Oga, this your price dey cost o. This one na original now, na 140 last. You know what? Maybe I will call my husband. He will come and buy it by himself. Madam. Now you go follow your husband talk. Anything we dey sell for here, na original, na authentic. We no dey sell fake at all. Talk for what? This price you are giving me is too much. I don't think I can buy it. This one na original. Wetin we dey sell for here na authentic. Okay. How about? Have you said that for me? 82. 81. Mr. Bagbayi. Ẹ pẹ̀lẹ́ máa ń. Kí ló ṣẹlẹ̀ táṣọ ìfìtì tó báyìí? Ẹ gbé mọ́tò wá ni. Mọ́tò mi break down. So mo dẹ̀ ní time láti máa ń pẹ́ mo wá mechanic tó máa bá mi túnṣe torí meeting tán ní láàárọ̀ yìí. So mo ní láti torí bójú ẹ̀ máa bọ̀ ni. Ọlọ́run máa rí Olúwa o. But meeting ta fẹ́ ṣe ń kọ́, aṣọ wo lẹ fẹ́ wọ̀ báyìí? Mo ti mọ extra tó wà ní mọ́tò mo ti fi sínú báàgì. Ọ̀dà kò sí problem gbà yẹn. Tó bá fẹ́ bẹ̀rẹ̀ mi ti máa kọ́ sáré lọ change. It's all right, but ẹ má pẹ́ ọ̀ṣẹ́ mọ̀ pé. Ọ̀tà mo ti wọ lọ́fíìsì mi ìbálẹ̀ ọ́fíìsì ṣé àṣẹ meeting mọ̀ ni. Kí ni nǹkan tó ń bá mi sọ yìí? Time ti lọ ń sa. Ṣé o mọ time ta fẹ́ ṣe meeting tó wá ń sọ fún mi pé time ti lọ tó bá tó ẹ̀ má bá mi meeting. Ẹ kí n sáré lọ change. No problem.
ìjẹta ni tójú ọjọ́ pa mí dé ọ́fíìsì so ọ́fíìsì mo ti change. Mo wá gbẹgbẹ sí gbé àti jẹta iná mo ti ń wà. Ìwọ ti ń wá aṣọ láti jẹta. Àti jẹta mo ti ń wà. Mo gbá irú ẹ̀ lórí TV àti orí rédíò. It's okay. Ṣé bó ń wá yẹn ni? O dẹ̀ ti admit pé ọ̀lù nìyẹn. Ẹni mo ní. Very good. Eléyìí nǹkan. Lẹ́tà tó tẹ̀ láṣọ yẹn wá. Baby, you are so careless. The self gave this to me. Okay? Call when you get this. Love you. Taloni le. Taloni love you. You know I want you. Mo wonder bí mi ò want ẹ. When you started this, I want you. Lákòókò, lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta, dami. Wọ́n sọ mí dọ̀dẹ̀ nulẹ̀, àbí kí lélẹ̀? Torí kí lélẹ̀? Kí lélẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀? Mo wonder bí mi ò want ẹ. Báwo ni ẹ fúnra rẹ̀? Tí mo bá sátẹ̀lẹ̀ wà láàrin o, báwo ni fúnra rẹ̀? Bàgbàlagbà. Sẹ́nigalistic. Bàgbàlagbà. Sẹ́nigalistic. Ó yá fìtílà fẹni tí ò ní náà. Alfa kí ló ń ṣẹlẹ̀? Àbá èmi kan wà náà ni. Ọ̀pá tí rí ó kọlẹ̀ ó kọrun èèyàn ńlá gbàgbé kí ló ń ṣe ẹ́? Abẹ́rẹ́ bóyá tírín tó yẹn ni ó rán ìyáláyà aṣọ ọmọ ọba aṣọ ọba ọ̀ṣọ́ ọmọ ó bí anybody gbàgbé bóyá ṣẹlẹ̀ ẹ́ èèyàn táyé ẹlẹ́sẹ̀ mẹ́ta gbàgbé ò ní bí wà ó pẹ́ kí ló ń ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé ní o ṣe weekend bàbá tó bá yẹ pé weekend ni ẹ mọ̀ bó ṣe máa ń wọlé náà ọmọ pọ̀ ṣùgbọ́n èní osnatins ni ó yé yín. Ó dáa kí ló ń ṣẹlẹ̀ ó ń dáa. Bàbá ńláńlá iṣẹ́ fífa ni òun rèé. Afa come sit down now jókòó Afa. Kí lorúkọ ẹ. Abi Chiwendu. Chiwendu you be Igbo. Yeah, I be Igbo girl. No wahala wetin make they order you make wetin wey they give you now make we drink. I no wan take anything. So you no drink you no eat so wetin you want. Make we go straight to the point abeg. Oh money forget about money Senegalese èèyàn burúkú rèé ó wá bá mi wá ọmọ tó ṣú ọ̀bàjẹ́ Chiwendu èmi gá ṣe kí ni Chiwendu kò sí wèrè so kí ló ń ṣẹlẹ̀ name your price ká lè free mọ́ra wa ká bẹ̀rẹ̀ sí wọnú ara wa láti sìn ẹ̀yẹn ló gbà. Go fit pay 10,000 naira. 10,000 cash. Chiwendu you disappoint me honestly Chiwendu 10,000 you dey too cheap o. Yes you dey too cheap. Okay I go add 5,000 join and go be 15,000. You go pay 15,000. That mean say you go sure be that o. I sure pass anything. No wahala as you don pay which you go see service. Wetin you wan take? Shawarma dey o. They get shawarma here. They get grill here. They get cow tail here. They get snail here. They get they get kidney here. Anything you want liver sef dey. Soup, liver soup. Yes na. You don eat crocodile soup or snake soup? Oh my God, this place just name wetin you wan take. Oh Senegal wọ́n lè dúró Afa. Ẹ jẹ́ kí n ní kan kó wà nílẹ̀. Lọ́gbà anything. Kò sí wèrè bàbá. Abeg I wan wait for this call. Hey Chichi how you dey?
trouble, ó yá pa níbí. Àwọn ọmọge gan wà gbẹ̀yìn. Now my time come follow me, Jelly, yeah. For this party, cause trouble, ó yá pa níbí. Àwọn ọmọge gan wà gbẹ̀yìn. Now my time come follow me. Ẹ̀mùtí, 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 yo. Ẹ̀mùtí, 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 yo. Ẹ̀mùtí, 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 yo. Ẹ̀mùtí, 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 yo. Ẹ̀mùtí gbàgbé ìṣá. Ọ̀mùtí gbàgbé ìṣá o. Ẹ̀mùtí gbàgbé ìṣá. Ọ̀mùtí gbàgbé ìṣá o. Oya, they don't like what do you want to like? How many bottles have you taken now? Where they make you the mala? I'm still on 12 bottles now, but still on fire. I no retire. Hey yo, bam bam, do anyhow. I'ma get over your list, be walk on now. Hey yo, bam bam, hey yo, bam bam, do anyhow. I'ma get over your list, be walk on now. Oya, ó lè ti ń bọ̀ bó ló dà. GRA mo ń lọ. GRA ti wọ́n bẹ̀. Ibi yẹn fọ̀ ń bẹ̀ yẹ. Oya, kò sí wàhálà, wàá gbé ẹ débẹ̀. Àwọn wa ṣe ń lọ, àwọn sáré ya bá mi, àwọn sáré mú gò méjì. From there, a lọ ṣe yọ̀dì. Oya, já lọ. Ṣolóṣòlò pè mí ni. Ìtumọ̀ gbogbo rọ́bìṣì ẹ̀. Jọ́kọ́ra ni kò wájú mi jọ. Kí ló ń ṣe ẹ? Báwọn ẹgbẹ́ ṣe ń ṣe nìyẹn. Jẹ́ ká lọ sórí. Tó bá ti ṣe yẹn, ibi tó bá wùn ẹ́ kó fẹ́ kí n gbé ẹ lọ Canada lálẹ́ wàláhì mo di driver ẹ nìyẹn. Má lọ jàre. Olófò ṣé orí time ta wà ètò 12:30 la wà ó lè rán lọ́kàrà kankan tó máa gbé ẹ mọ́. Jẹ́ ká máa lọ o. Olóṣì olóòrù ọlọ́kàrà àkórí mu. Ọ̀tẹ̀ bó ṣe rí ṣolóṣòlò tẹ̀ pè mí ṣé mo jọ lóṣò ni. Tèmi bá mi lálẹ́ yìí o. Now, kí ló ń wá kiri lálẹ́ báyìí? What time now? Mo lọ sí GRA ìsàlẹ̀ bẹ́ẹ̀. GRA? Bẹ́ẹ̀ sí. Ibẹ̀ ẹ̀ jìn lálẹ́ yìí náà. Ó bá dẹ̀ ti sun bí tó ti ń bọ̀ náà. Mo ò lè sun ní sá. Ṣé mo lè gbé ẹ? Ẹ lè gbé mi. Okay, well. Ẹ ṣé gan sá. All right. Ẹ ṣé sá. Orí ẹ̀ ìṣàbọ̀kọ̀ balẹ̀ mo lọ sá lọ. Ẹjọ́ sá. Ọmọ tó ṣẹlẹ̀ tó bá fẹ́ wàhálà àti ẹ mẹ́yìn lẹ̀ kò yẹ mẹ́yìn síbo mẹ́yìn ẹ̀ ó yẹ bẹ́ẹ̀ orí ẹ̀yẹ tẹ̀. Ẹjọ́ sá. Mo ń ṣe nǹkan àlejò lọ́wọ́ ni. Àlejò kí ni tèmi bẹ̀ lálejò tó bá délé yìí wà lọ́ máa ṣàlejò àwọn àlejò wèrè tó kó kí ni. Ẹjọ́ sá. Dábìlì orí ẹ̀ máa kó jẹ́ bórí ẹ̀ o. Ẹjọ́ sá. Mo ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ni. Mo
mo ṣe kò jù lọ́wọ́ ni. arákùnrin mo bẹ̀ ẹ́ yọ̀ o ti di olówó pàápàá jù o ti di ọlọ́rọ̀ o ò túnbọ̀ ṣe mọ́lẹ̀ ayé lẹ́yìn ìgbà tó ti wá jẹ́ kínní yìí tán kò sí wàhálà kan mọ́ àmọ́ kínní kan wà o ìkìlọ̀ ló jẹ́ fún wọn ṣé orí òrùn tó wà yìí bó bá ṣe wọ̀ léyìí tó já sí pé ní ọkọ̀ ojú òrùn dídago 12 gẹ́rẹ́gẹ́ o gbọ́dọ̀ wà lórí obìnrin tó máa bá ńlá jọṣepọ̀ ṣé wàá rògbòn tí mò ń sọ yìí bó bá ṣe ń dìde lórí rẹ̀ ìjọṣepọ̀ wà jẹ́ inú rẹ̀ ti máa jẹrà bínú rẹ̀ bá ti wá ń jẹrà wọn díẹ̀ owó rẹ̀ máa dé pàápàá tó bá wá kú tí wọ́n rí mọ́lẹ̀ báyìí o tún rógun òṣì mọ́ o ń lò ó dọjọ́ alẹ́ bẹ́ẹ̀ mi ì ṣe fún yẹn kan ti bù á mi sọ fún wọn àmọ́ òun gbọ́n tí mo sọ fún wọn aago 12. bàbá tó bá yẹ pé nǹkan tẹ́ ẹ sọ ó yé mi dáadáa sá ẹ sọ fún mi pé mo gbọ́dọ̀ bá obìnrin lájọṣepọ̀ ní déédéé aago 12 alẹ́ yìí. ọ bíi mélòó. mélòó kẹ ìkan ti tó. ìkan ẹyọ kan ṣo. ìkan ti tó. ẹyọ kan ṣo. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. bàbá kò sí wàhálà máa rí. o tún kù nìbọn ro wo arákùnrin mo ti bí ẹ yọ àmọ́ ìkìlọ̀ kan rèé o tí tó gbọ́dọ̀ tẹ̀lé tí o gbọ́dọ̀ gbàgbé gbogbo ìgbà ìjọ́kíjọ́ tó bá ti fẹ́ bóbi nájọṣepọ̀ rí i pé ẹni tó fẹ́ bá nájọṣepọ̀ yóò ṣe nǹkan oṣù o kí ni mo pè é kò gbọ́dọ̀ ṣe nǹkan oṣù tó bá lọ ṣe nǹkan oṣù tó bá lè gorí rẹ̀ ewu ńlá ni o ní ìtó jẹ́ pé gbogbo nǹkan tá a ti ń fòwúrọ̀ tó o ṣe é ṣe kó padà rọ o ìkìlọ̀ ni o ìkìlọ̀ ni o. yé mọ́tò jẹ́ ọ̀rẹ́ wọlé ọ̀rẹ́ sọ fún mi kó tó wọlé kó o ṣe òun ti nǹkan oṣù ayé máa bàjẹ́ lẹ́nìí ayé máa. ẹjọ́ sà ẹjọ́ ẹ má fi mí lẹ̀ ẹjọ́ sà ẹjọ́ sà ẹ má fi mí lẹ̀ ẹjọ́ sà ayé máa bàjẹ́ wo lórí burúkú àkóbá ni. ẹ má fi mí lẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹ má bínú sà ẹjọ́ sà ẹjọ́ èmi nìkan ló gbóyè òye ṣe kò tó tẹ́lẹ̀ báyìí ṣe kò tó tẹ́lẹ̀ báyìí mo jẹ sọ fún ẹ o mo jẹ sọ fún ẹ o bájọ tí mo ti tẹ́lẹ̀ ayé mi ò lọ́kọ́ mi rí o mo ló kọ́ bá mi báyìí o. gbẹ́rù lórí bukú tẹ́tọ̀ jáde àṣàṣà jólè ní àjálì mi ṣe nílé ẹ̀gbọ́n wọlé àjálì àkínsólè àǹbó láti kílọ̀bù ní ọmọ àdúgbò ìníwá ẹjọ́. wọ́n ní ẹnu ẹ rédíò àbí tá a bá ṣe tán pẹ̀lú ẹ wàá fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. ẹ kì í ṣe kí ló sọ ẹ kì í ṣe kí ló wọ́n tó sọ ẹ kì í ṣe kí ẹ kì í ṣọlẹ̀ wọ́n lè mú ìdílé yín wọ́n sọ pé ọmọ yín bẹ́ẹ̀ ẹ lè sọ pé kì í ṣọlẹ̀. máa fi àdá máa fi bẹ̀ yín lórí. ó yá gbé sókè dáadáa. yẹn lẹ mọ wo ẹ bá wọn náà ẹ wo nígbà tí ẹ bá dé ní ìsìn báyìí tábà dájọ yín bóyá bẹ́ẹ̀ ni yín sọkùn ni ẹ mọ̀ bí tẹ́ ń lọ. ṣé màá kọ́ ẹ wo ẹ máa dá nǹkan wọlé ẹ̀yin onírìn ìgbà. ìjọlẹ̀ àmì ìbùdó fún mi ti bá ìjọ rí o ẹtí rí o ayé láti bí láyé bí o lọ. báwo níbi tẹ́ ẹ lọ. ẹ wo bàbá adélé wọn láwọn ò dá wọn kìíní burúkú yìí mọ́ wọn láwọn káwọn làwọn bí wọn láwọn ò mọ̀ wọn lé wọn. wọn láwọn mọ̀ wọn. bẹ́ẹ̀ ni. yẹ́sà ọmọ àdúgbò yìí ni wà ọmọ àdúgbò yìí ni a lọ kílọ̀bù ni. ọmọ àdúgbò yìí nìyí. bẹ́ẹ̀ ni sà. orúkọ tiẹ̀. Bíọ́lá lorúkọ mi sà. Bíọ́lá ọmọ àdúgbò nìyí lóòótọ́ náà mú yín débi tẹ́ ẹ lẹ́yìn gbé náà láwọn ọmọ yìí bẹ́ẹ̀ ẹ má wọrí ẹ̀yin la máa fi jòfin àáfẹ́ lù yín pa kílẹ̀ tó mọ́ bílẹ̀ bá ti mọ́ police station lẹ́ ń kọjá sí. mo sọ fún ọ mo ní mi ò lọ ló kú bá mi. bẹ́ẹ̀ni sọ. fáyín báyìí bọ́lá ńlá kọjá sí. ẹ wá sà ẹ kalẹ̀ sà. níbo ló ti ń bọ̀. àti ilé wa mo ti ń bọ̀ sà. ibi ẹ níbo ni lẹ́yìn báyìí. mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ni. ibi ẹ ló ti ń bọ̀. ò ń lọ sọ́dọ̀ rẹ. bẹ́ẹ̀ ni sà. mo ti mọ irú yín ìwọ ni wọ́n rán wá àbí. ó ti sà o. wọ́n ní kó wá wojú lẹ̀ káwọn àwọn olè ẹ tó kù kí wọ́n lè wá àbí. ó ti sà ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mò ń lọ Kọ́lá lọ̀rẹ́ mi jẹ́ ìsàlẹ̀ ń bẹ̀rẹ̀ ló ń gbé mo mọ ibi tí mò ń lọ sà. o mọ ibi tó ń lọ o mọ ibi tó ń lọ
àwa débẹ̀ ní ìsìn wọn á láwọn ọmọ ẹ. ó mọ̀ mi dáadáa sá ó mọ̀ mi dáadáa àjọ ń ṣiṣẹ́ ibì kan náà ni ó mọ̀ mi dáadáa sá. gbọ́ mi náà dáadáa o ó mọ̀ ẹ́ dáadáa. ẹ jọ sá ó mọ̀ mi dáadáa. ṣọ́ra wọn tó kọ ẹ orí báyìí ṣe wọ́n tí a bá lọ débẹ̀ yẹn tán bá ní òun ò mọ̀ ẹ́ tó lóun ò mọ̀ ẹ́ mi ì tí mọ̀ tó máa ṣẹlẹ̀ sí ẹ. wo ìwọ dúró táwọn eléyìí ẹ̀yin tó kù ẹ tẹ̀lé mi mo fẹ́ mójú mi mo fẹ́ fi tó eléyìí fúnra mi bóyá gbà tí mi tẹ̀lé lọ́dọ̀ àwọn eléyìí ní òjẹ̀ fún wọn aráàlú. dúró má sáré kọjá òjijì ẹ ó túbọ̀. tí bá ṣe bí wèrè máa fi àdánwò máa là ní gbé orí. ẹgbẹ́ jẹ́ ẹgbẹ́ sókè rú sókè rú dára ó yẹ rú sókè máa là ṣe bí olórí burúkú máa fi gbẹ yín dára. ìyẹn wa ní ẹ̀ẹ́dẹ̀dẹ̀ ká fún yín ní kẹ́kẹ́ máa fi wọ̀ kán káà máa lọ tiwa ẹjọ́ àjọ wà náà ni. kí ni lágbẹ̀gùn ẹ̀gùn lọ́wọ́ tiẹ̀ bàbá ọlọ́run lórí burúkú mọ̀ wọ́n ó ti pẹ́ tó ti máa ń ṣe dáadáa máa là gbé sókè. arákùnrin ǹjẹ́ mọ arábìnrin rí. ọmọ mi sá. nítorí pé ó sọ pé ọ̀dọ̀ yín ni òun ń bọ̀ ká lè fi ìdí òdodo múlẹ̀ la ṣe tẹ̀lé wa. arábìnrin bẹ́ẹ̀ ni mi ò mọ̀ ní. Kọ́lá ọmọ mi sá. dáyà ṣé mo rí ẹ rí ni mi ò mọ̀ rí. ẹ jọ àkóbá gáfárà náà máa ń sọ o mi ò fẹ́ àkóbá èmi ò mọ̀ rí o ó dàárọ̀. Kọ́lá má rí bínú mi o má rí bínú mi kí ni mo sọ. mo láwọn kan ló ràn wá abẹ́rì. Adigun bàbá. ẹjọ sá. abẹ́rù dání. kékeré kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá olùjìbìjìbì olóògbòjòrè bàbá eégún. báńkì. ẹjọ sá ẹjọ. olóògbòjò bàbá eégún ìrí ìjàmbá eégún. mo mọ̀. ọmọ mi mo sọ fún pé ọmọ mi. dami kí ló ṣẹlẹ̀. èmi náà ni ilé mo ti ń bọ̀ ọ̀dọ̀ ẹ náà mo ń bọ̀. mo mọ̀ ẹjọ́ ẹ má bínú mo mọ̀. tó bá rí ajé ewu kò dákọ̀ fún. ẹlẹ́dàá ya ẹyọ ẹ àlùpàmù fẹ́ lù tẹ́lẹ̀. ẹ má ṣe yẹn. kódà kó lọ bọ ògún gan. lọ́bọ̀ ògún o. kó o mẹ́jà àjàbọ́ kó o fi bọrí pàápàá. kiri ẹ kú oríire. abá ní àjìní ó ní ọ̀dọ̀ yín ni òun ń bọ̀ ká lè fi òdodo ọ̀rọ̀ múlẹ̀ bá ṣe tẹ̀lé wá sí ibà yìí. ẹ wo olórí oko sẹ́rí àwọn èèyàn tí wọ́n wáyé bọ̀ ládùúgbò ẹ máa sọ fún wọn kí wọ́n rọjú mọ́mọ́ torí ẹ̀ ń kọ́ àdúgbò wà yìí le gan àwọn ìgbàgbé ládùúgbò wa ẹ wo oyin ló yọ o bí bẹ́ẹ̀ kọ́ ẹni tí n bá ṣe fún ọ ẹ̀mí rẹ̀ bá kọ́. ọ̀gbẹ́ni Kọ́lá gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé iṣẹ́ ìlú làwa ń ṣe ààbò yín náà la wà fún ẹ ti rí òṣìṣẹ́ yín náà sì ti rí yín ẹ wọlé ẹ fáwa ní nǹkan ká máa lọ. ìyẹn ò ṣe problem dami please má bọ̀. ìyẹn ò ṣe problem pẹ̀lẹ́ kọ́ ló ṣe lè. àdúrò tó kàn náà iṣẹ́ ìlú náà là ń ṣe àgbáwò. ẹlẹ́gbàá ìyá rẹ̀ ni dámì rẹ̀ bá dámì ọkà náà ló lọ́rùn ó yẹ kó lọ fẹ́ da àdàbọ̀ bọ́ rí ẹ̀. ọtí àgbàre àgbàlọtí ẹ̀wù yẹn. èèyàn ni yín èèyàn rè ẹ ti lọ ṣe èèyàn. ọ̀gbẹ́ni Kọ́lá ẹ máa Kọ́lá wọlé. ó yẹ kéèyàn wá yẹ̀wò náà bọ́ọ̀tì ló wà bẹ́ẹ̀ kó tó mi. bàbá Adigun. Adigun. bàbá o irú yín ò gbọdọ̀ máa jọ́ tí fúnrú àwa àti rè bàbá ẹgbàṣọ lára ọ̀tá yín. bàbá o ẹ̀rọ àgbéjà pàápàá. Adigun. bàbá ó máa yọ kúrò ní. bàbá o ẹ̀ náà lẹ́ máa kọ́ wa díẹ̀díẹ̀ olóògbòjò rè. nínú òtútù. èjì o tàǹtàwò àgbéjà pàápàá rè ó jẹ́ tàǹtàwò. ìlà ọgbọ́ o àgẹ̀rẹ́ àkọ́kọ́ yẹn rí.
alápòkà òní ni o ṣe ti wá kẹsì. má kànjú kó gbé wa mi báyìí o. mo mọ tí mo o. ọtí ni ó dùn ó mọ tí mo kẹ. bàbá díẹ̀ bàbá mi máa rí rólé yìí ló ṣe ẹ báyìí. But tabatulika wo no at this time of the day. Kọ́lá kò ṣe pé lílù gọ́ngọ́ tẹ̀ wá ní problem tó yẹ kó tójú mi ti rí kí tó débí báyìí. But sọ fún mi. But èmi wò pé ọkọ ẹbí mi ṣe máa ń rí yẹn mo máa ń rí ní ìrí èèyàn kan tó responsible tó mature. Mi máa gbọ́dọ̀ sọ nǹkan mi kẹ́. No sensible man, no responsible man tó máa ṣí ọwọ́ ẹ̀ sókè tó máa ná obìnrin. It is not done anywhere. Ká tó ṣe wá sọ pé tí wàá lé ẹ síta. Ọkọ ẹ burú o. Kọ́lá, in fact, ó yà mí lẹ́nu. Látọdún tá a ti ń fẹ́ra wa, kò fọwọ́ kàn mí rí. This is the first time. Àbọ̀ ó ti ṣe léyìí náà. Ó yé mi. Ilé má ṣàjòjì sí mi o. Pẹ̀lẹ́ 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 máa dé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Ọlọ́run ò ní fìyà jẹ pẹ̀lẹ́. Kọ́lá, kò ṣe pé gbogbo yẹn kan tẹ̀ máa tà sí mi. Tó wọ́n ipò tójú mi rí. Oh God, kí tó débí báyìí. Ọlọ́run ni kò pa mí. Tó bẹ́ẹ̀ ni. Ó serious. Wọ́n gbogbo ara ló ń rọ mi. I'm having a lot of body pain. Jọ̀ọ́ bá mi get pain relief. Mo ní láti lò. Okay, pain relief àbí? Jẹ́ kí n bẹ́ẹ̀ wo drugs if I can get. Thank you. Jesus Christ. Thank you. Good morning. Good morning. Tamilola. Tami. Pẹ̀lẹ́ dear. Oh, Kọ́lá. Yeah. How are you? Okay. Show some dada. No soon. Yeah, pẹ̀lẹ́. Thanks for yesterday. Don't mention it. I brought you coffee. Yeah. Ó máa jẹ́ kí stress tó wà lára ẹ kó wà reduced. Okay? You. So you take that while I prepare the kitchen. Yeah. Aye? Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ dear. Thank you. Dami. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kí ló fẹ́ ṣe ń sìn? Kò yé mi àtọ́, kò yé mi o. Ó mọ nǹkan tèmi ń rò. Mo wò pé bóyá kó wá àwọn èèyàn. Bóyá bí ẹ̀gbọ́n àbúrò ọ̀rẹ́ whoever tó bá rí pọ́kọ ẹ tó máa ń gbọ́rọ̀ sí lẹ́nu. Bóyá kán lọ bẹ́ẹ̀. Ó mọ̀ pé mi ń sìn mi ò lè tẹ̀lé ẹ lọ because ó máa rí bákan. But tó bá wá àwọn èèyàn yẹn tó bá lọ bẹ̀ wọ́n mo believe pé ọkọ ẹ máa gbọ́ ẹ dẹ̀ settle everything. Top party yẹn gan-an òun ni kò like. Mama bí máa ṣe bá nǹkan mi sọ mo máa ṣe bá sọ inú ṣì ń bí ni. Mo bọ́ ṣe máa ṣe bá sọ. Okay. But one thing is this. Má bá ọkọ ẹ jà o. Whatever the case may be, má bá ọkọ ẹ jà o. Ọkọ lolówó orí aya o. Tenant tó bá gba ìyàwó landlord, tenant ló máa lọ. Tí landlord tó bá gba ìyàwó tenant ló máa lọ o. So má ever ronú pé bóyá o máa bọ́kọ ẹ jà. Àwọn ọkùnrin bá ṣe wà yìí, I like pampering. A little pamper will go a long way in solving this issue. Bẹ́ẹ̀ni o. Láti ṣe mi òun ló máa ti ṣe mọ́ bí máa ṣe bẹ́ẹ̀. Ó ṣe gan Kọ́lá.
jẹ́ kí mi lọ sí kitchen kí sáré prepare nǹkan tó máa jẹ láàárọ̀, okay? Thank you. So that you can take something for your breakfast. Thank you. Yeah. What a nice guy. Wait, kò máa tún lọ. Ṣé ó yẹ kó jẹ́ ọjọ́ ni? Ṣé wo ní nọ́mbà mi ni? Kò fún mi nọ́mbà mi, nọ́mbà tó wà lọ́wọ́ mi náà ni mo fún yín. Òun náà láti ń try látàárọ̀ tí ò lọ yìí. As obìnrin sóbìnrin kò ṣe ṣe fún ẹ ní nọ́mbà ẹ̀ kankan rí. Nọ́mbà àtọ́sà. This is serious. Kí ni mo lè ṣe báyìí? Good enough. Alpha, ṣé o ti bọ́ sí? Ọ̀gá, wàhálà wà o. Kí ló ṣẹlẹ̀? Kò bọ́ sí o. Ẹ wo, ṣe rí mo débẹ̀. Wọ́n tẹ̀ ní pé láti bọ̀ mo ní ẹ̀kọ́ gbé company báyìí mo ti wá o. Wọ́n ní fine pé kò sí wàhálà. Mo ní èmi ni mo wá láti defend proposal yẹn. Kò ṣe àrí nìyẹn. Wọ́n yarí wọ́n ní pé no kíní kan tàmí làwọn fẹ́ rí kíní mo ní bí ṣe kíní company kan láti jọ wá. As a matter of fact team ni wá. Pàjọ iṣẹ́ pọ̀ fúnra wa ni. Wọ́n ní pé no báwo gbà pé àfi tó bá wá kíní kan ọ̀gá mi ò mọ̀ kò yé mi mọ́ o. Wait, ṣé wọn ò mọ̀ pé wọn náà lè defend ẹ ni? O sọ fún mi pé you are from the same company? Ọ̀gá, a ní nǹkan tó yé mi gọ́gọ́gọ́gọ́gọ́ mi gbọ́rọ̀ ẹ̀ rí. Company mi láṣà fi lọ represent pé bí a fẹ́ lọ represent ara wa. Kó má nìyẹn pé gbẹ́dẹ́ mi ti lọ ń bá wọn ṣe personal business. Cause mi trust ọmọ yẹn. Mi trust ẹ ọ̀gá. Okay, where is Kọ́lá? Kọ́lá ńkọ́? Kọ́lá lọ fún marketing tiẹ̀. Marketing? Ọ̀gá, mo ti ẹ̀rọ sá. Bóyá kẹ́yìn sẹ́ mẹ́mọ̀ sí wọn. Pé mo lè wá defend project yẹn. As a matter of fact, I'm more than capable. Kò sí wọ́n tí mi ò lè ṣe. Ṣé ẹ̀yin lẹ́kọ̀ọ́ ń fojú pé ẹ̀gẹ́ nìkan ló lè ṣe ẹni tó kọ́ mọ́ kọ́kọ́? Àwọn náà la máa gbogbo project náà wọ́n la bá kọ́. Look here. Let us go upstairs. I'll not discuss it. Look here. Ẹ má bọ̀. Sweetheart. Try to trust me. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò yé mi. Iṣẹ́ èṣù ni kò yé mi at all. Baby. Látijọ́ tó ti fẹ́ mi wá sínú ilé. Ṣé ó bá wà pálapàla yìí lọ́wọ́ mi ni? Ó dẹ̀ má bínú. Ìjọ kan náà ló máa ń bẹ̀rẹ̀ náà. Ṣé òun ṣe ìjọ kan ló máa ń bẹ̀rẹ̀ ni? Òun náà kan tí ẹ̀ wúra ẹ̀ wò kan wò ó pé ṣé ìwọ tí mo fẹ́ ṣé ìwọ náà ṣì lélẹ̀. O kàn change ìwọ ló wá di ẹni tó máa jókòó sínú tó máa jókòó sórí fóònù. Ìwọ tẹ́ pé iṣẹ́ mi o ló máa wà lọ́kàn all the time. Wà wá jókòó pa sórí fóònù wà máa ṣe I will see you tomorrow. O ṣe see you. Ta ló ń sì? O gbé mi sílé òun ṣe òun sì wá sí. Ta ló fẹ́ sí? Ọ̀rẹ́ mi lọ́fíìsì ni ọ́fíìsì mo ṣe dé yìí. Òun ni kọ́nà ló máa ń pè mí. Try to believe me. Oh, baby, trust me. Mo ti wọ́ mi ò bínú. But okay, listen. Lánàá ẹ̀ tó de ogun ní àǹgbára ẹni lójú ànọ́ra ẹni à ń ṣèṣì gbára ẹni wà tí mo lé ẹ jáde kúrò nílé. Níbo ló sùn mọ́júmọ́ ìní? Ọ̀dọ̀ ẹ̀ mi mo lọ sùn. Mo ti mọ̀ pé bí inú ṣe ń bí ẹ lánàá kó má lọ ṣe wà òní. Ọ̀dọ̀ rẹ̀ ló sùn. Ọ̀dọ̀ ẹ̀ mi mo sùn. Ìwọ. Yes, ó lè má bínú. Please. Thank you. I'm sorry. I'm sorry too. Oh, no, you know I love you so much. The only problem tí mo ní pé mi ò lè share mi ò tẹ̀lé mi ò lè imagine pé ọkùnrin mi fẹ́ máa bẹ ní kankan pọ̀ yẹn ó mọ kò sí kò tún jọ baby. Thank you. I'm sorry. Sorry too. Look at my face. Dami. Sir? Kí ni nonsense tó ṣe? No, sọ fún mi, kí ni nonsense tó ṣe láti jẹta? Why do you behave like this? Ẹ má bínú sir. Kí má bínú for what? Ṣé má bínú o lè gbé contract padà fún mi?
and you know how much I have spent on this contract. Irú ìnáwó ni ẹ̀ ó wá pa fóònù ẹ̀ for 2 days 48 hours. Ó wá jẹ́jọ́ tó láti defend contract gbogbo ló wá yọjú ló pa fóònù. Ẹ má bínú sir, mo ní problem lé ní sir. What kind of problem ló lè ní tó máa fi jẹ́ kí mi lose iṣẹ́? Ẹ má bínú sir. Wait. Where do you think your salary comes from? Is it not from all these contracts? Mo ṣe sọ pé tẹ bá ti dé pé kí n wá explain fún yín lọ́fíìsì. Mi ìdẹ̀ ọ̀pẹ tí wà lára ẹ̀ sir. Explain what? Explain what? Wait, Dami. Ṣé ara ẹ kò jẹ́ kọ́lọ́run ṣọ́ ẹ? Tí o bá jẹ́ pé o jẹ́ ọmọ kan tí mo nífẹ̀ẹ́ sí pé òun ṣiṣẹ́ déédéé, o dẹ̀ ń jẹ́ kí income kó máa wọnú iléeṣẹ́ yìí. You off your phone, you remain incommunicado for 48 hours. O jẹ́ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí ni. If not, but the fire. Mabino, see me in my office now. Yes, sir. Yes. Baba, ẹ kọ́ lẹ́ta. Baba, mo ti délé, mo bèrè yín. Wọ́n ní ẹ wá já ewé ní ibi náà ni mo ṣe wá yín wá. Bàbá ẹ̀ mọ̀kọ́ tó ṣẹlẹ̀. Senegal ló kó bá mi. Ìṣe ló lọ gbé ọmọ Ìgbò wèrè kan wá gbà tó dọ́lọ́ mi. Ẹ̀mọ̀kọ́ láì kówó. In fact, alẹ́ àná mo ṣe mọ̀ pé lóòótọ́ Ìgbò fẹ́ràn owó. Kódà ìṣe ló sá kúrò lọ́dọ̀ mi tó sọ wípé ẹnìkan tó ti jẹ́ tó fẹ́ sọ tó ju bí ẹgbàá onírọ́. Kò máa fẹ́ sọ ni pé gbogbo mi tiraka láti rọmọ báṣù gbé lọ lé láago 12. Bàbá ó bọ́ sí pàbó ni. Mi ò gbọ́n jẹ́ ń gbé dáadáa. Ọmọ olóbìnrin kan tí mo tún gbé ìyẹn tún ṣe nǹkan oṣù wọn á pé yes àná ti lọ nìyẹn bá àná ṣe fẹ́ rí lóye lọ yẹn èní mo yẹ wá báyìí ẹ ká túnṣe kí n tún kí nìyẹn jẹ. pẹ́ẹ́nì tọ́ọ̀mù ọ̀rọ̀ ló sọ lẹ́nu rẹ̀ káwa kàkà ṣe mí ìyẹn kí gbogbo ṣe ń lẹ́kàn pé bí n fẹ́ ni márùn bí n fẹ́ mẹ́jọ ó wá fún mi wò ó jẹ́ ń sọ ní kọ́pẹ́ Yorùbá bọ̀ ń pòwe wọn ní yóò ní pọ́ndẹ kí yàn yìnbọn fún mi ojú ti wá pọ́ndẹ ti yàn fún mi ìhun tó dáhùn yẹn wèrè lọ́kàn. wèrè ká bàbá ẹ má ṣe pé. mo jẹ́ ń sọ fún ẹ wèrè ti bẹ̀rẹ̀ nísìnyí tí èmi parọ́ fún ẹ ó ti yá wèrè ni ó. ẹ dúró sẹ́mi bẹ́ẹ̀ èmi wèrè èmi ó ti bẹ̀rẹ̀ ni. bàbá tó bá gé mi eré eré bàbá wèrè eré bàbá tó wà wèrè mi fún ẹ. Lord of Jesus, Lord of Jesus. Alábí oníṣẹ́ lórí ìlú ọkọ̀ Jésù, alábí oníṣẹ́ lórí ìlú ọkọ̀ Jésù. Jesus, mo lálàá ni. Aláni, alábúrúkú ni. Sweetheart, lọ́la pé egun lé mi ni. Egun ni, in fact alábúrúkú ni. Egun yìí lé mi títí dé sẹ́yìn pé mo ṣubú. Ó ṣe fẹ́ mú igi ọwọ́ ẹ̀ tó lámọ́ mi, fìtàjì mi. Alábúrúkú nìyẹn. Alábúrúkú ni o. Ìran burúkú ní ṣẹlẹ̀ lórí. Amen. Let's pray, darling, okay? In Jesus' name. Amen. In the mighty name of Jesus. Amen. Olúwa, Olùgbàlà, aláàánú. Mo fi ọmọ ilé ọlọ́wọ́ ní wákàtí òye. Olúwa dá. Jésù, Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jókòó, madam. Olúwa yóò wà pẹ̀lú. Alátẹ́lá yẹn ó ní agbára lóòótọ́ o torí a rí pé àwọn ènìyàn kan wà tó ń ṣe inúnibíni sí ọmọ Ọlọ́run nítorí wọ́n rí àwọn ohun rere tí Ọlọ́run ń ṣe fún ọmọ ènìyàn so wọ́n gbógun gidigidi lótìtọ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ nígbà tẹ́ ti débí Ọlọ́run fẹ́ kí ogun yẹn ṣẹ ló ṣe fi ìran yẹn hàn yín kì í ṣe pé bóyá ogun yẹn náà ló le tó bẹ́ẹ̀ tí Ọlọ́run fẹ́ fi dẹ́rù bà yín Bíbélì sọ pé ká má ṣe jẹ́ kí ohunkóhun kó fò wá láyà ẹ má jẹ́ kí ọkàn yín kó dàrú ṣó ti yé yín madam ohun kan lẹ́kàn máa ṣe Olúwa ní kẹ́ lọ nínú àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta. Yes tí ẹ bá lè gbọ́ràn tí ẹ bá lè ṣe madam ẹ máa yin Ọlọ́run lógo gan nítorí pé ogun náà máa ṣe pátápátá. Ẹ jọ̀ọ́ sà tí má ṣàti gba àwẹ̀ àti àdúrà yìí kò ní sí wàhálà kankan mọ́. Jésù sọ nínú ìwé mímọ́ ẹni kí ló sọ ó ní láì sí àwẹ̀ àti àdúrà àwọn kan wọ̀nyí kò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tí a bá lè gbà ní àwẹ̀ àti àdúrà tó gbóná jẹrin ọ̀run máa ṣẹ́gun ẹ fọkùnrin balẹ̀
lẹ́yìn àdúrà yìí ẹ ó gbégbá ọpẹ́. God bless you. Ẹ kí dáàdì ṣe gbọ́. Ẹ fọkàn balẹ̀ ṣe gbọ́. Sí wàhálà fún mi. God bless you. Hello, Mr. Gbenga Bangbade. Good morning. Ṣé ẹ gbọ́ nǹkan tí mo bá yín sọ ni? Ẹ wò, ká wí fún ni ká gbọ́. Òun ni iye ọmọ ènìyàn o. Ká sọ̀rọ̀ fún ni ká gbà. Òun ni iye ọmọlúwàbí. Tí ẹ bá tiẹ̀ believe nǹkan tí mò ń sọ láti jọjọ́ ẹ̀, ṣé ẹ rí aṣọ tọkọ mi fi ránṣẹ́ ni pẹ̀lú lẹ́tà? I'm sure pé ẹ rí now. Still ìyàwó yín ò fọkọ mi lọ́rùn sílẹ̀. Kí ló dé? Ẹ wò, tí ìyàwó yín ò bá dẹ́yìn lẹ́yìn ọkọ mi, màá take steps tiẹ̀ ní like, and I mean it, because mi ò fi ọkọ mi bá anybody ṣeré, not even your stupid wife. Ìyàwó yín wo nìyẹn? Ẹ máa gbọ́ question. Ṣé níyàwó méjì ni? Okay, I am talking about Damilola Bangbade. Yes, you heard me right. Damilola Bangbade. Ṣadé. Kí ló ṣe? Ta ló ń bá sọ? Let me see your phone. Ibo fi sẹ́nu ni. Kúrò jàre, kí ló ṣe é? Ṣé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? Ìwọ tata. Give me your phone. Ẹ máa wọlé kẹ̀. Báwo fún mi? Give me. Báwo kọ mi? Fún mi fóònù mi. Ṣadé. Fún mi fóònù mi jọ. Ṣadé. Kí ni? Nọ́mbà ọkọ mi. Fún mi tó ló ń pè ọkọ mi láti joy. Ìwọ lè èṣù tó fẹ́ dalé mi rú. Look here. Kí ni mo ṣe fún ẹ? Just tell me. Bá mi sọ, kí ni mo ṣe fún ẹ? Oh, and you see what? Wàá rí mi wò. Kí ni? Mélòó ni ẹ? Máa rí ẹ wò, ta ni ìwọ? Ìwọ jẹ́ sinimá ní Abuja National Theatre. Ẹ wọ náà bí tó gbà. Sórí wà àti idiot tó ń lọ báyẹn, máa dá gbogbo ẹ̀rú láàárọ̀ yìí. Àjọ máa débi tó ń lọ yẹn ni. Ọ̀dọ̀ olórí burúkú tó ń lọ yẹn, àjọ máa dàbí ẹ̀rú láàárọ̀ yìí. Sista Olójúedé, kí ló dé tẹ́ ṣe máa ń ranjú mọ́ mi? Ẹ jọ̀ọ́, obìnrin bí ẹgbẹ́ yín kọ́ ni, kò yẹ ká ẹnì kan tó yẹ máa sọ sí i. Can you imagine? Kí ló dé? Kí ni tèmi? Èkùrọ́ ọmọ wàrà, ọmọ ẹran ṣe wá dé gbà tèmi. Ẹ jọ̀ọ́, ẹ ṣọ́gbà yín dàrú, abeg. Ẹ jọ̀ọ́ o, ẹ jọ̀ọ́ o. Abeg. Ẹ jọ̀ọ́ o, ẹ jọ̀ọ́ o. Olúkálùkù kó ṣọ́gbà yín. Oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ níbí yìí. Kola, can you just imagine? Can you just imagine? Idiot, Ọmọṣadé yẹ. Mo rí tó ń call, ọkọ mi ló ń call. Can you believe it? Òun ló ń dá lé mi rú tó ń dá marriage mi rú. Mi mọ̀ kọ́ tí mo ṣe fún now. Imagine. Are you serious? Yes. Mo mú yàn báyìí, ló ràn wẹ̀. Mo gba fóònù ọwọ́ ẹ̀, mo check number tó ń pè. Number ọkọ mi ni. Right, wo ló ní láti máa pọkọ ẹ? This is nonsense. Oh God. Okay, o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Màá make sure pé ó suffer. Ó jìyà ẹ̀. I will so deal with her. Ha! Can you just imagine? This thing. Nice one. Huh? Look at me and tell me that once again. Now, listen to me. What right have you láti lọ máa pe ọkọ ọmọbìnrin yìí? Ó máa burú o. Ṣó fẹ́ dalé ẹ̀rù ni? Kí ló tó ní kàbá ẹ̀? Ó dáa, ó burú, ìka èèyàn ní ẹ́. Láti wo ló tiẹ̀ ní tó bá mi béèrè lọ́wọ́ ẹ̀? Just ask her. Keep quiet. Èmi ni wọ́n ń pè ní kinní. Ìwọ gangan ló dẹ̀. Ìwọ ni òpònú. Ìwọ lórí ẹ̀ ò pé. You are a fool. Ìwọ ni ball tí wọ́n toss around. Now for your information. Sórí Kọ́lá tó pé yìí gangan. Òun ló rán mi sí ẹ. Everything I've been doing to your home, Kọ́lá ló rán mi. Will you shut up? I won't shut up. I won't. Ẹ jọ̀ọ́, ẹ má dọ̀rí mi rú. Kọ́lá, èkó ẹ̀dá. Bí ti báwo? Reason tí mo fi pe meeting yìí is not far-fetched. And though ó yẹ kí Dáre wà pẹ̀lú wa, but ọ̀gá ló ránṣẹ́. Now, problems ti wà tó pọ̀ gangan. And ìwọ náà mo bá ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó mọ̀ pé ọmọ bùjẹ́bù dànù ní mi. Mo máa ń ya ṣùgbọ́n mi mọ̀ pé ó kàn là kí n ná. Bọ̀ wá rí pé
all of a sudden everything kan dry tó bá béèrè owó kò sí nǹkan kan gbogbo ẹ̀ kàn tiẹ̀ stand still kò sẹ́ni méjì o ọmọ yẹn ni gbogbo ibi tí ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ tí gbogbo ẹ̀ ló ti block ó funny mo fẹ́ lè má lẹ́nu mọ́ lọ́dọ̀ ọ̀gá o tó bá rántí gbogbo ọ̀rọ̀ ṣe query kò ṣe query gbogbo ṣe ń fà lọ sọ́tún tó ń fà lọ sódì mi lè sọ̀rọ̀ mo kọ̀ dákẹ́ ni sórí tọmọ yẹn ó dàbí pé ní kọ́kọ́rọ́ ọ̀gá tó bá yí ọ̀gá báyìí jíùn ọ̀gá máa dáhùn ni ó wá mú steering ọ̀gá dání tó yẹ pé tó bá yí ọ̀gá sọ́tún ọ̀gá gbọ̀tún tó bá yí ọ̀gá sósì ọ̀gá gbòsì gbogbo ọ̀rọ̀ query tá à ń fà títí ó ṣe kíní kan ni mo fọwọ́ lẹ́rán ni mi lè sọ̀rọ̀ torí pé ó ti di ọ̀gá mọ́bi tó dé mọ́. ọ̀gá ṣe rí gbogbo bá ṣe ń sọ̀rọ̀ ibi pé bóyá ẹrù ń báyà ti sọ̀rọ̀ ni ẹ kàn ń parabolate ní ẹ mọ́rọ̀ èyí ní sàn ẹ jọ ẹ kì í explain fún mi. yàrá ẹ ṣe fún mi dìtà fi pé meeting ẹ sẹ́yìn gbogbo apátápátá làjọ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ níbi iṣẹ́ yìí a dẹ̀ mọ̀ pé wàhálà ti ń wà àwa ti wá ṣe investigation wa a ti rí i pé Dámilọ́lá gangan ni wàhálà ta ni fine nísìnyí ta fẹ́ lélẹ̀ ìwọ bá wa bẹ̀rẹ̀ sí create problem fún bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn social networks Twitter ni o Instagram ni o Facebook ni o anything tó bá wà bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ máa bẹ̀rẹ̀ sí máa send àwọn ìpè ńlá sí kó máa pè ní gbọ́kọ́gbọ́kọ́ olè àjọkọ̀dó àjọkọ̀jí ajíkiri kan gbé pé lórúkọ tó bá wù ẹ́ wọ́n tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wàhálà àdébà tó lẹ́yìn tílé ò bá tó tí ò lálàáfíà nílé kó lè ráyè ibi iṣẹ́ kó ráyè ọ́fíìsì ṣé get 2 ọ̀wá àlejò àwọn èèyàn wọ́n wá máa bẹ̀rẹ̀ lọ sílé ẹ̀ wọ́n á lọ máa ṣépè fún wọn máa pè ní gbọ́kọ́gbọ́kọ́ wọ́n á dalé ẹ̀rù ṣùgbọ́n tọkọ ẹ̀ bá ti ń fún ní wàhálà lé tílé ẹ̀ ò tó tí wọ́n náà bá wá fún ọmọ lọ́fíìsì wọ́n á rí pé ayé ẹ̀ máa dàrú kò ní ráyè ibi iṣẹ́ torí bó ṣe wà yẹn sẹ́yìn ó ti gbọ́rọ̀ ibi iṣẹ́ ó ti gbé yẹn lórí ó wá fa ọ̀rọ̀ ayé ẹ̀ ó fàdá ni yes ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn wọ́n máa wọlé nípa owó àwọn máa fún yẹn lówó ṣùyẹ láti máa ṣe àwọn ọkọ yẹn but ò ní jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé wọ́n wà ń bẹ̀ at the same time ò ní jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn wà involved tẹ́lẹ̀ mi sọ fọ́gà meeting èkó ẹ̀ ká ṣe ń bí torí mi fẹ́ máa ṣáwọn ìpínlẹ̀ látàrí lẹ́yìn but ń sìn náà báyìí sọ iná ti dá bàbá rẹ̀ ní kẹ́ni inú wa tó bá lóun fẹ́ dà wá. kì í sọ fẹ́ sàn kì í wọ́n fẹ́ ọmọdé bákan ní ìdíjókòó tíyàn kọ́ bá lóun fẹ́ gbọ́ plan wa ó wá ní pé òun ò ní sọ̀rọ̀ ó wá máa lọ gbẹ̀yìn gbogbo jẹ́ kì í sọ fẹ́ sàn kì í wọ́n fẹ́ wọ̀ ọmọdé bákan ní ìdíjókòó. hello. ma. ẹ má fà Jídé ó dà ń pẹ́ mo underrate lọ́fíìsì. ọ̀gá wo bí kò sí sáìsì ẹ̀wọ̀n tí ò sí. ẹ bá mọ orí ẹ̀wọ̀n tó ga plan fún wa lè ní maso tẹ́ǹsọ̀ yìí. yes. ṣé ló kó ọpọlọ dání báyìí. jọ nǹkan tá a fẹ́ kó ṣe gangan nìyẹn báwa ṣe kíkiní yẹn kó yá kíákíákíá. ẹ mọ̀ ṣẹlẹ̀ sí ìyẹn kówó lẹ̀ fún ọ̀sẹ̀ kó bẹ̀rẹ̀ iṣẹ́. kò tí ì sọ̀rọ̀. ọ̀gá ẹ wo bí ẹ wo tí ò bá sọ̀rọ̀ ó ti gbà nìyẹn. n ta ti débi láti fi pèlè bẹ́ẹ̀ ọkọ bá lóun ò ṣe ń bí. kì í sọ bẹ́ẹ̀ sọ kì í wọ̀ fọwọ́. wàhálà nípa lẹ̀kùn dáhùn fún. bó ṣe máa jẹ́ nìyẹn. my baby ṣé orí gbogbo nǹkan tá a ti ṣe fún Dámì tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kà kún introduction ṣé orí pàbá ń bá rẹ̀ ni mo gbé dání. yeah now nínú báàgì aṣọ Dámì ló wà ń bẹ̀. aṣọ Dámì. yeah pẹ̀lú a prepared letter ṣé oríṣẹ́ letter yẹn ni wípé ó máa implicate Dámì wípé ó yàn lè. yeah nǹkan tó wà nínú lẹ́tà yẹn kò sí ọkùnrin náà tó lè rí kà tí mi ò máa dùn síyàwó ẹ̀. oh no she can't escape it. but nǹkan kan ni wọ́n máa ṣe fèmí this is where you come in. o máa bá mi wá bí a ṣe máa deliver lẹ́tà yìí àti aṣọ yìí o máa pẹ́ mi ò lè ṣe ìwọ náà lè ṣe. so you have to look for somebody tó máa deliver kínní a dẹ̀ máa mobilize ẹ̀. iṣẹ́ tó fẹ́ ṣe gangan nìyẹn. Kola. Yes, dear. Don't you think we are going too far? I mean, ṣé nǹkan tá à ń ṣe yóò ní lẹ́yìn? Àti pé ẹ̀yin ọkùnrin èmi ò understand o. Àti wípé ṣé at the end of the day tó bá tì mí ti gbogbo nǹkan tí mò ń ṣe fún ẹ yìí tán
tí mo ṣe tán ṣé o ò ní dà mí because all these things kò ṣe pé ó wù mí láti ṣe but I'm just doing it for the sake of love torí pé mo love ẹ ni. Yes. Ṣadé. Yes. Madam gbogbo question ẹ. Pé à ń go too far kò sí nǹkan tó burú jù fún èèyàn tó bá fẹ́ gbàjẹ́ lẹ́nu èèyàn. Okay? Now, wípé máa lẹ́yìn kò níwájú rárá débi pé máa lẹ́yìn. Aniketa, oh my dear, we're in this together. Oh, come on. Yes. And gbogbo nǹkan tí mò ń ṣe torí tèmi àti ẹni mo yẹ ń ṣe. I believe so. Sorry, apart from the fact pé gbogbo nǹkan tó ń sún àjọ ń pín tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni. My dear, what is between the two of us is stronger than the company itself. Okay? Now, it is for the betterment of all of us. You work on back in kò ṣiṣẹ́ tí mo fún ẹ. Okay? All right. All right, my darling. Torí ìfẹ́ tí mo ní sí ẹ. Yeah. Màá ṣe. Kọ́lá! What you want us? Agbayane Kọ́lá, you're very wicked. You're very wicked. Mo dey trust you to the extent. What Wagba. Kíni mo ṣe téèyàn kan ṣe rí? Kíni nǹkan náà? After all, o bá mi ilé iṣẹ́ ni. Mo ti sacrifice fún ilé iṣẹ́ yìí. O wá dé sí, o mú gbogbo ẹ̀, o wà máyà. Kí ló dé? Kíni nǹkan náà? Ọ̀gbẹ́ni, fagbára lẹ̀. Ó mà ga ọ́. Imú mà ní ká ọ́ tí ò jẹ́ agbóhùn àṣẹ. Nínú ọ́fíìsì yìí náà. Ó dẹ̀ ṣúọ̀ pé gbogbo nǹkan tó ń sọ fún mi látàárọ̀. Ó tọ́ ni. Ó tọ́ ni o. Nǹkan tó ṣúọ̀ jù ni. In fact, ọ̀gá gan ti gbọ́ sọ́rọ̀ yìí o. Mo dẹ̀ ṣọ́ pé in the next 10-15 minutes, ọ̀gá máa set panel. Àmọ́ síbẹ̀síbẹ̀, orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ o. Ìyẹn ò tó nǹkan tó ní kó fi ṣẹ́lẹ̀ náà. Má jẹ́ kóun ilé ìfi tí wọ́n kó bá tiẹ̀ náà. Bó ṣe wà yẹn, tí wọ́n ti bàjẹ́ ẹni tó máa fi tí wọ́n kó bá náà wá. Wọn ò fẹ́ ìlú, òun dárin. Tó bá dárin náà tán, ta ló fẹ́ bẹ́ẹ̀ jó? Wo jẹ́ kí n fi iṣẹ́ wọn sílẹ̀ fún wọn. Lẹ́tà tí máa fi iṣẹ́ lẹ̀ gan, mo ti drive, mo ti type, ó ti wà ready. Mo fi iṣẹ́ wọn lẹ̀ o. Ayé yìí máa le gan o. Àwọn ilé pààyàn o. Gbogbo wa dẹ̀ ń bára wa rìn báyà dẹ̀ mọ́nú ara wa. In fact, eléyìí gidi gan. So pé àwọn pípọ̀ yẹn bó ṣe wà wọ́n lè pààyàn. Wọ́n pa mí díẹ̀, díẹ̀ báyìí ló kù. Àṣírí ò ní ká. Just look at the two of you. Ẹ̀wẹ̀ méjèèjì. Ẹ̀yin gan-an láìda tó ń gbénu aláìda. Ẹ ti pa mí tán pátápátá. Ẹ wo ohun tẹ́ ẹ ṣe. Kò láà. Àti ẹ̀gbọ́n ti Ṣadé tó jẹ́ wípé òun kàn wá ó dẹ̀ ṣiṣẹ́. What about you tí mo mú bí ọmọ? Mi ò ṣe gẹ́gẹ́ bí other staff. Mo mú ẹ bí ọmọ ni. Ó wá tún gbẹ̀yìn mi bọ̀. Ó ń jẹ mí lẹ́sẹ̀ látẹ̀yìn. I'm highly disappointed in you. Look at you. Owó tó à ń pa wọnú company. Ẹ tún gé nú ẹ̀. Ẹ tún gé. Tó bá jẹ́ pé kì í ṣe pé mo rò wípé ẹlẹ́ran ara bíi tèmi nìyí ni. Honestly, ẹ̀wọ̀n ló yẹ kí n jẹ́ kẹ́kù sí. Bet kí ló fẹ́ jẹ́ èrè mi? And that's the more reason. Tí ẹ fi ní God àbí tí ẹ fi lè dúró níwájú mi. The two of you. Èèyàn kéèyàn ní ẹ wá bà ilé onílé jẹ́ nítorí ìtara yín. Kí lọmọ yẹn ṣe fún yín? Nítorí pé ó wà ní company ó dẹ̀ wà lóyà sí mi. Yes, sir. It wasn't intentional. I engineered it. Will you shut down your dirty trap? Shut up! Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu olè ẹ̀? Ọ̀rọ̀ wo ló fẹ́ sọ? Nígbà tí afẹ́fẹ́ ti fẹ́ tán, tá a ti rí fùrọ̀ adìyẹ. No, kí ló tún kù tó fẹ́ sọ? Àwíjàre wo ló wà lẹ́nu ẹ̀ méjèèjì? I said shut up. Shut up!
Oh, damn it. Sir. How are you? Fine, sir. Mo ní kí n fún yín ní lẹ́tà yìí, sir. Oh, damn it. Wait. Listen. Kí ló wà nínú lẹ́tà yìí? Ẹ̀yin náà ẹ check ẹ, sir. Ìwọ sọ nǹkan tó wà nínú ẹ̀ fún mi. Mo ní láti fi iṣẹ́ sílẹ̀, sir, láti lọ take care home ni, sir. Ṣórí tí Ọlọ́run bá ti fọ̀tá ẹni hàn ni kò lè pààyàn mọ́. Àwọn fools tó kàn sí gbogbo problem yẹn ni. Èmi á dẹ̀ rí i pé mo ṣe àtúnṣe both níbi iṣẹ́ àti nílé ẹ̀. Now, bí mo ṣe wò yín, ẹ jẹ́ ilé ọ́fíìsì mi. Out of my office. Sir, you know I'm still going back. I said out! Out of my office! Fools! Out of my office! Animals! Ola, I will arrest you if you don't get out of this office now! Àwọn ẹranko. You see, Dami, ṣorí ọ̀rọ̀ ẹ̀yẹ mi, ṣorí gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó ti wà ńlẹ̀, àwọn ọ̀dádá tó dá gbogbo ẹlẹ̀, àwọn láti lé lọ ẹ̀. So, má worry, I will sort things out. Take it easy. It is well. Ó máa ga ọ. Àṣé bọ̀bọ́ ẹ̀ gangan òun ló wà lọ́wọ́ ọ̀rọ̀ mi. Òun ló ń da ilé mi rú. Bí ọ́fíìsì ṣe ń dàrú. Tó bá sọ fún mi, mo lè gbàgbọ́. Àṣé òótọ́ ni orí àwọn àgbà. Tó ní pé ṣẹ̀kẹ̀rẹ̀ ń dédé dún láìsí lẹ̀kẹ̀. Àṣé òun gangan ni lẹ̀kẹ̀ tó ń dún nílé mi. Inú máa jìn o. Ẹni agbójú ọkàn lé kò máa jọ ẹni àgbà o. Ó ga o. Inú jìn borí bá yọ mí máa tún yan. Àṣé gbogbo igi kọ́ ló ṣe fẹ̀yìntì. Ọ̀dájú láyé. Inú jìn borí bá yọ mí máa tún yan. Ìwọ ọmọ wọ́n kọ́ tó sọ mí nì. Bọ̀bọ́ yìí rè. Okay, ọmọ pé wọ́n láfi do something. Ṣó ti ya wèrè ni? Ó mà fẹ́ jọ bẹ́ẹ̀. Ó wá. Gbọ́dẹ̀. Owó yẹ wọ mi. Ó ga ọ. Ilé ayé yìí oríṣiríṣi. Ọmọ mi àbí tó bá jẹ́ mi eré tó bá jẹ́ mi eré. Òun ni ẹni tí mo ṣe rí. Follow me. Kó bá fẹ́ jẹ ìjà lé mi. Tẹ̀lé mi. Wọ́n ní kó má tẹ̀lé mi, wọ́n fẹ́ wọ́ mi. Eré. Tó bá jẹ́ mi ni eré. Mo bẹ̀rù ọmọ Ádámọ̀. Inú jìn borí bá yọ mí máa tún yan. Àṣé gbogbo igi kọ́ ló ṣe fẹ̀yìntì. Ọ̀dájú láyé. Inú jìn borí bá yọ mí máa tún yan. Àṣé gbogbo igi kọ́ ló ṣe fẹ̀yìntì. Ọ̀dájú láyé. Ayé àkàmàrà ayé. Ayé tí yọmọ lẹ̀ láìsọ. Ẹ̀rù bá mi mú bẹ̀rù èèyàn. Bẹ̀rù ọmọ Ádámọ̀ adáríwò yan. Ẹni agbójú okùn lé ó jẹ́ ní àgbà. Ẹni àrò tẹ́lẹ̀ ló ń dání. Ayé ojú ayé nìyẹn o. Ayé tí yọmọ lẹ̀ láìsọ. Ẹni agbẹ́kẹ̀lé gan ló ń dání. Ẹ̀rù bá mi mú bẹ̀rù èèyàn. Mo bẹ̀rù ọmọ Ádámọ̀. Ẹni agbójú okùn lé ó jẹ́ ní àgbà.
wọ́n rẹ́ni tó ń lọ síwájú wọ́n gbìyànjú kán dojú ọlá bolẹ̀ àṣé gbogbo èèyàn kọ́ ló ṣe é fọ̀rọ̀ lọ ọ̀dájú láyé wọ́n rẹ́ni tó ń lọ síwájú wọ́n gbìyànjú kán dojú ọlá bolẹ̀ àṣé gbogbo èèyàn kọ́ ló ṣe é fọ̀rọ̀ lọ ọ̀dájú láyé. Ayé ayé àkàmàrà ayé ayé tí yọmọ ńlẹ̀ láìsọ ẹ̀rù bà mí mo bẹ̀rù èèyàn bẹ̀rù ọmọ ádámọ̀ adáríwò rẹ̀ ẹni agbójú okùn